ó ti já síta, ó ti jáde síta, ẹ má bínú, mo ti já bọ́ta. Ó ti já mi síta, ó ti já mi dànù, mo ti já síta. Àwọn kan bá mi stand gidi gan ni. Mo ti já síta, ẹ padà wọlé, mo ń retí yín, ẹ padà wọlé. Wọ́n ti já mi síta, wọ́n ti já mi síta. Ẹ ṣeun, thank you o bẹ́ẹ̀ ṣe já mi síta. Ṣé rí pé ń bá yín jà, ẹ tún já mi síta. Bọ̀dá yẹn mo rí receipt wọn ṣùgbọ́n mi ò lè mú. Mo rí lókè ìsìn, mo rí wọn, mi ò lè mú. Ẹ ṣeun, wọ́n ti já mi síta, kò sí problem. Ẹ dákun, àwọn ìyá wa kan náà ti ń bá mi fi owó ránṣẹ́ ń bí. Ẹ dákun, àwọn kan náà ń send owó yẹn, but ó wù mí kí n mú mo fi ní kékeré send receipt sínú orí WhatsApp mi. Ẹ send receipt sórí WhatsApp mi ẹ jọ̀ọ́. Okay sir, ẹ̀yin tí mi bá rí receipt yín sìn, tí n bá ti jáde lọ́la máa mú receipt yẹn. Ẹ jọ̀ọ́, ìyá wa kan lélẹ̀ mi ò mọrúkọ wọn, tó bá ṣe é ṣe Ruth Ogunyeye, Ruth Ogunyeye, ẹ jẹ́ n kọ́lẹ̀, ó di 6 o. Ruth Ogunyeye. Wọ́n fún wa ní 20,000. Ẹ jẹ́ ká jọ máa sí 20,000 làwọn send fún wa. Ìyá wa Ruth Ogunyeye, ìyá wa Ruth Ogunyeye, wọ́n fún wa ní 20,000 naira. Bẹ́ẹ̀ ni mo ti bá kí o, ẹ bá mi share rẹ̀ padà síta, ẹ bá mi tún share síta. Mo ti jáde padà, ẹ bá mi tún share síta, mo ti jáde padà. 20,000, ẹ jẹ́ ká jọ máa sí. Ẹ bá mi tún ètò yẹn share padà síta. Bẹ́ẹ̀ ni mo ti bá kí o, ẹ bá mi share rẹ̀ padà síta, jáde padà. Ẹ bá mi tún share síta. Ẹ bá mi tún ètò yẹn share padà síta. Bẹ́ẹ̀ ni mo ti bá kí o, ẹ bá mi share rẹ̀ padà síta, jáde padà. Ẹ bá mi tún pín síta. Mo ti bọ́ta padà, mo ti jáde padà. Ẹ bá mi tún share síta. Ẹ bá mi tún share síta. Mo ti jáde padà. Tẹ́ni ọmọ ológo ti jáde padà. Ẹ bá mi tún ètò yẹn share padà síta. Ẹ bá mi tún pín síta fún àwọn èèyàn mi. Ìyá wa yẹn nìyẹn, wọ́n fún wa ní 20,000 naira. 20,000 naira ni ìyá yẹn fún mi. Wọ́n fún mi ní 20k. Màámi, mo fẹ́ sáré ṣàdúrà wọn bá fún yín. Ṣé rí ìyá mi tó fún mi lówó nísìn, èmi ò mọ tó ń bà yín nínú jẹ́ o, mi ò dẹ̀ mọ̀ bànújẹ́ ọkàn yín, ṣùgbọ́n mo mọ̀ pé eré náà ló máa tọ̀ yín wá. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe lérò pé fún mi ní 20,000 naira yẹn, ìlọ́po owó tẹ sẹ́ndì lọ́lọ́ba fún yín, ẹ wà ní gbélé gbọ́ bànújẹ́. Ayé ò mà ní bọ́bà tọ̀fọ̀ sẹ́nu ọ̀nà lẹ́yìn, ẹ ní ró ń gbé sọnù bí kò ṣe bí ọmọ. Àjálù aburú kò ní wọlé tọ̀ yín wá, àjálù àìsàn kò ní ṣẹlẹ̀ sí yín. Ayé ò ní fi aṣọ ìbànújẹ́ ta yín lọ́rẹ. Ẹ má wọrí, mo ń lo dátà náà ní, ṣe bówó ni mo fi ń subscribe, mo ń subscribe náà ni, mo ń subscribe ni, Ọlọ́run ṣe. Ìyá wa kan náà rèé lórí Facebook, ìyá wa fún sọ Margaret, wọ́n fún mi ní wọ́n sẹ́ndì 10,000 26 kìíní kan ni wọ́n sẹ́ndì. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kí n snap, jẹ́ kí n ya fọ́tò rẹ̀ torí mo gbọ́dọ̀ kọ́lẹ̀. Ìyá mi, ìyá mi tó sẹ́ndì owó yẹn, ẹ dákun, orí ibo lẹ sẹ́ndì rẹ̀, sórí péjì ni, sórí péjì lẹ sẹ́ndì owó sí ni àbíbo, bóyá rẹ̀ pé orí péjì lẹ wà, orí péjì Tẹ́ni ọmọ ológo àbí. Mo ń bọ̀ wá.
ó dàbí pé orí péjì tẹni ọmọ ológo lẹ́wà ẹ jẹ́ kí n sáré check ẹ̀ torí mi ní jègún mọ́yán kí n lè ṣàdúrà yẹn fún wọn papọ̀ kí n ṣàdúrà yẹn papọ̀ fún ìyá wa ẹ ṣeun kí n lè san fáwọn ìyá mi àwọn ìyá ológo tí wọ́n bá mi fi sí ìyá wa Ruth wọ́n fún mi ní 20k ṣe wá rí 20,000 tí ẹ̀yin màmá yẹn fún mi bí ẹ̀yin ìyá yẹn ṣe fún wa ní 20,000 naira yẹn ṣe rí 20,000 naira tẹ́ ẹ fún mi yẹn ìlọ́po 20,000 yẹn lọ́lọ́run máa fi fún yín ìlọ́po owó yẹn ló máa wọlé tọ̀ yín wá ìlọ́po ẹ̀ ìlọ́po ló máa wọlé tọ̀ yín wá. wọ́n já mi dànù lẹ́ẹ̀kan ni àwo ò bínú sáwà ń bínú ni ọmọ ológo làwa àwo kì í bínú yà mo ti rí àkáǹtì nọ́mbà ìyá wa yẹn mo ti rí rìsíìtì ìyá mi lọ ìyá wa Margaret tẹ́lẹ̀ fún mi lówó lọ́kàn bẹ́ẹ̀ ni ìyá mi Margaret bẹ́ẹ̀ ni Fúnṣọ́ Margaret lórúkọ yín tẹ́ fún mi mo máa tún orúkọ yín pè lọ́sàn nígbà tí n bá jáde síta báírò mọ́ má kọsẹ́ Fúnṣọ́ ìyá wa Fúnṣọ́ Margaret mo wà ọ dádì mi ìyá wa yẹn fún mi ní 10k 10,000 ó lé change díẹ̀ o 10,026 náírà kìíní kan 8.88 kọ́bọ̀ ní ìsìn kọ́bẹ̀ náà ó lé náà lẹ́yìn yóò dára fún ìyá wa tó sẹ́ndì ẹ̀ ìyá mi tó sẹ́ndì ẹ̀ yẹn ẹ̀sìn ẹ̀yìn tẹ́ sẹ́ndì ẹ̀ sórí péèjì náà mo ti ń rí lórí péèjì náà mo ti rí bàbá mi náà mo ti rí yín ẹ̀sìn yóò dára fún yín mo ti rí rìsíìtì yẹn kọjáde àdúrà yín ó gbà gbogbo yín bí ẹ ṣe ronú àti sọ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ̀dẹ̀ ṣe ẹ mọ̀ pé ẹ̀dójú ti tẹ́ ní ọmọ ológo nìyẹn ẹ jẹ́ kí mọ̀ kan pariwo lásán ẹ ṣe ní ẹ wá ní ìwà ní ṣàdúrà fún yín ẹ ní gbélé gbọ́ bànújẹ́ o wálé ẹ ní gbélé gbọ́ bànújẹ́ àwọn èèyàn tó lógo kan náà tún rè o kí ló kọ yín ìmọ̀ kọ yín o káṣọ̀pù ṣe bí mo ti fún yín ní nọ́mbà náà mi ní Nàìjíríà nọ́mbà o bóyá kẹ́yìn lo Nàìjíríà nọ́mbà yín tẹ́ bá fẹ́ fún wa lówó mi ìfẹ́ kéèyàn máa fún mi problem púpọ̀ mo fún yín lákàá nọ́mbà mi méjèèjì tí mò ń lò ẹ fi account number yín tẹ́ bá lẹ́ni tẹ́ fẹ́ fi síbẹ̀ ẹ fi síbẹ̀ I don't have Nigeria number. mi ní Nigeria number ẹ jọ̀ọ́ mi ní Nigeria account ẹ fún mi ní account tí màá lè rí ẹ ṣeun yóò dára fún yín ẹ fún mi láwọn account tí màá lè rí ẹ má fún mi lélẹ̀ tí màá tún máa ronú kí n tó gbọ́. Mo wọ online now mo wọ online get out ọlá yẹn pọ̀ gbàrà mi ẹ bá mi ṣe ẹ ṣeun mo ń retí bí bá ti jáde tí bá padà ti rí orúkọ ẹ̀yin tó kù lórí fóònù tí mò ń lò yẹn pẹ̀lú bógo ṣe ń jẹ tọ́lọ́ mo máa porúkọ yín jáde èmi nù ẹ dákun your WhatsApp náà ẹ má pè mí ẹ pè mí sórí Telegram +201154129235 orí nọ́mbà tẹ́ lè fi pè mí wọlé nìyẹn for now orí nọ́mbà tẹ́ mi ò gbé WhatsApp kọ orí nọ́mbà tẹ́ máa fi pè mí wọlé nìyẹn ìyá mi Margaret ní gbélé gbọ́ bànújẹ́ o ayé ò dẹ̀ ní fi aṣọ bànújẹ́ tayín lọ́rẹ́ o dẹ̀ ní rí ń gbé sọ̀nà bí ò ṣe bí ọmọ o àṣàsí ayé ò ní ràn yín o ìjẹ ayé ò ní bò yín o ní kàn dààmú láyé yín ìṣòro kéré ó pọ̀ kò ní wọlé tọ̀ yín bẹ́ẹ̀ ṣe fún wa lówó yẹn àti màmá mi Ruth Ògúnyẹyè tẹ́ fún wa ní 20,000 gbogbo yín lágbára ọba tó sílẹ̀kọ̀ ọjọ́ òní ayé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà lé yín àwọn ọmọ yín ò ní mọ̀ dààmú iṣẹ́ tó lágbára tó nípọn làwọn ọmọ yín máa rí bẹ́ẹ̀ ni ẹ máa fẹ̀yìntì ẹ̀yìntì yín ẹ máa fi jẹun ọmọ ní lágbára Ọlọ́run ẹ máa fẹ̀yìntì jẹun ọmọ ní ẹ ṣeun gan ẹ dákun ẹ bá wa ṣe ní kọ́mọ́nkóbó ẹ bá mi ṣe ní kọ́mọ́nkóbó ẹ bá ń ṣe
ẹ dákun ẹ̀yin ìyá wa yẹn bá ń ṣe ìyá wa yẹn bá ṣe ẹ bá ṣe ń tá a fẹ́ bàbá mi mo ti rí receipt yín mo ti kọ orúkọ yín mo ti ṣàdúrà rẹ̀ fún yín sẹ́yìn mo ti ṣàdúrà rẹ̀ fún yín àbí sẹ́mi ilẹ̀ tún sẹ́ndì ní sẹ́yìn nọ́mbà 2 ilẹ̀ tún sẹ́ndì ní ó dà ó bá pè mí ilẹ̀ tún sẹ́ndì ẹgbẹ́ àwọ̀ ẹ bá fi nǹkan sí ẹ̀yin náà mọ̀ pé kú yín ní tẹ́ni ò tí sùn báyìí látànà sọ wá yẹ kẹ́ ẹ dójú tì mí ní mi tí sùn nítorí ti yín sọ wá yẹ kẹ́ ẹ wá dójú ti ọmọ ológo ló ranjú lẹ̀ tó tí ó sùn báyìí ṣé pàtó tán mú gbogbo péèjì mi tí wọ́n bá jẹ́ nítorí ti yín tó wá yẹ kẹ́ ẹ wá dójú tì mí kí 5,000 tẹ́ bá fún mi ṣé wá yẹ kó pọ̀ jù ẹ sọ 5,000 yẹn fún mi kémi fi ṣàdúrà rẹ̀ fún yín àwọn tó háàkì àkáǹtì mi wọ́n máa fọwọ́ wọ́n máa fi gba lẹ́tà bànújẹ́ ẹni tó háàkì àkáǹtì mi tó fúláàgì kò ní dáa fún ṣùgbọ́n wọ́n tọrọ onú tínú ẹ̀ ń dùn bọ́ ṣeéṣe yóò dáa fún wọn yóò dáa fún wọn àwọn ni ò ní dáa fún yóò dáa fún wọn tiẹ̀ àwọn ni ò ní dáa fún yóò dáa fún wọn ìwọ tó bá fẹ́ pè wọlé kó pè wọlé pè sórí Telegram miss call ìmọ̀ ẹ̀yin kan ti pè mí apá gan ro mí. ìyá mi gangan ti sẹ́ndì owó lórí péjì wọ́n sẹ́ndì rìsíptì bí wọ́n bá gẹ́ẹ̀tì WhatsApp wọ́n gẹ́ẹ̀tì péjì jẹ́ sáré screenshot ẹ̀ but mi ò rí náà rí dáadáa jẹ́ ń download ìyá wa yẹn bá mi sẹ́ndì 20 wọ́n bá mi sẹ́ndì 20,000 orúkọ wọn náà sì ni orúkọ tó ń jẹ́ ni ẹlẹ́kùnbó lóko wà Akínọlá Ayọ̀délé yóò dà fún yín nọ́mbà 80 ẹ̀yin ìyá mi yẹn mo mọ̀ parúgbó ni yín mo bọ̀ wá ṣàdúrà fún yín Akínọlá Akínọlá Ayọ̀délé 20,000 bẹ́ẹ̀ ni ìyá mi mọ́ mi màmá tó sẹ́ndì owó yẹn sí mi mo mọ̀ pàgbàlagbà ni yín ṣùgbọ́n torí pé ẹ̀yin náà wò pé ẹ fẹ́ kí ogún kó ìran yín lọ ìyá sìstá mi tó sẹ́ndì owó yẹn sẹ́rí bẹ́ẹ̀ ṣe wá bá mi sẹ́ndì owó yẹn ẹ ní mọ̀ dààmú o ìyá mi yẹn ò ní mọ̀ dààmú o wọn ò ní fòkú rẹ ránṣẹ́ sílé o bẹ́ẹ̀ ni ọmọ yín ẹ ní sunkún lórí wọn ìyá yẹn ẹ ní sunkún lórí àwọn ọmọ yín gbogbo yín pátá ẹ ní sunkún lórí àwọn ọmọ yín gbogbo tó dẹ̀ ń dùn nínú yín kò ní di ìbànújẹ́ láṣẹ Èdùmàrè láṣẹ lọ́lá Ọlọ́run lọ́lá ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní lọ́lá wákàtí tá a wà yìí lọ́lá inú wákàtí àti àdúrà tá a wà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ ní mọ̀ dààmú ẹ ní mọ̀ dààmú. mo ti ṣàdúrà fún yín bàbá mi mo ti rí rìsíptì mo ti ṣàdúrà yẹn fún yín mo ti ṣàdúrà yẹn fún yín Mr. Henry Daddy Henry Uncle Henry mo ti ṣàdúrà yẹn so mo rí yín ẹ fún wa ní 5,000 mo ti kọ orúkọ yín sílẹ̀ síbí tipẹ́tipẹ́ mo ti kọ orúkọ yín sílẹ̀ tipẹ́tipẹ́ ẹ ṣeun hello Kọ́lá mi ò mọ̀ pé kọ́ ti wọlé you said kí lẹ wí. Prince Adémọ́lá Kọ́láwọlé Akínpẹ̀lú. Okay. Ṣàlàáfíà lẹ́wà. Àdúpẹ́jọ́ ẹ bá wa yín nǹkan tẹ́ ń gbọ́ yẹn sílẹ̀ bá wa yín sílẹ̀. Okay. Ṣé orí program lẹ́wà? Orí program la wà, à ń gbowó lọ́wọ́ ni. A ní ká tó bá lè wà lórí program. Oh, that's nice. Ó ti pẹ́ tí mi ti fẹ́ bá yín sọ̀rọ̀ but most of the time bóyá máa ń pè at the odd hour ní ẹ kú ètò. Ẹ ṣeun. A máa ju wa ṣe Ọlọ́run ní padà lẹ́yìn wa o. Ẹ ṣeun. Àmín. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn àgbà ní wájú báyìí lọ́pàá ìbí tí ń ré sí iwájú báyìí láà máa lọ ìwọ̀n bá díẹ̀ tó kù ká máa gbòmìnà wa yìí níwára wa ti lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀dá tá a bínú obìnrin tó ti ní kò ní ṣeé ṣe ọjọ́ náà ò ní ṣojú wọn. Àmín o. Ẹni bá gbẹ bá dáko báyìí wọ́n máa gé ṣùgbọ́n àwọn máa ń rí bọ́lẹ̀ ní kó tó di àsìkò yẹn rú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n máa rí wọ́n bọ́lẹ̀. Àmín. Àwa náà tá a dẹ̀ ń fẹ́ ìlọsíwájú Yorùbá náà
á dáa fún gbogbo wa ọlọ́run àmú wa délẹ̀ lérí tíjó tayọ̀ tinú dídùn la máa fi wọ́ bẹ̀. àmín. ẹ pẹ̀lẹ́ ìyá mi ẹ kú ètò ẹ ṣeun gan. á dáa fún yín o a máa gbì yín ṣe o àmín ẹ ṣeun gan. ilé ẹ̀mí ò lè ara ò ní jẹ́ nìkan ọkàn ní wa o. àmín Ọlọ́run. ẹ ṣeun gan. thank you baba. ẹ kú ètò. yes sir ẹ ṣeun. all right na take care. yes sir. ẹ jọ̀ọ́ n tí sùn mo fẹ́ owó tí mo èèyàn 145 ni mo rí online kó tó di pé wọ́n já mi dànù ẹ̀ẹ́dẹ̀gbọ́n do you have US mi ò ní US ẹ dákun ẹ ní Nàìjíríà ní USA ní USA Nàìjíríà ní tẹ́ bá mọ̀ pé fẹ́ fún mi Nàìjíríà ní kẹ́ bá mi send ẹ̀ sí. bẹ́ẹ̀ ni Mr. Ọláníyì tọ́lá ṣe mo mọ̀ pé ẹ̀yin lẹ send ẹ̀ mo mọ̀ pé ẹ ti send ẹ̀ títọ̀ tọ́ ti yín tá a ti gbà látẹ̀yìnwá mo máa gbé orúkọ yín yẹn papọ̀ wá lọ́sàn-án but àwọn tó wà online Mr. Olútóyèsé ẹ̀yin náà máa jèrè ọmọ yín ẹ̀ ní pàdánù Tóyèsé Tọ́láṣe Bùráníyì Tọ́láníyì Tọ́láṣe ẹ̀yin náà máa jèrè àwọn ọmọ yín yóò dára fún yín mo mọ̀ mo rí yín ẹ̀yin náà fún wa ní owó lọ́sàn-án a máa pé papọ̀ ẹ ṣeun mo rí i pé ìyá wa Tàlàbí ń pè mo ti ń pè yín padà báyìí ẹ dákun bẹ́ẹ̀ ni ìsùn òní ní June 12 ẹ wá ní kí n sùn ẹ fẹ́ kí n mọ mọ́nítọ̀ tó lọ ń ta ni ẹ dákun ẹ bá mi sí ètò mo ń gbọ́ yín jàre ìyá mi ẹ bá mi sí ètò lásán ìyẹn sáà mọ̀ wọ́rí pẹ̀lú tèmi yóò dára fún mi mo ti ranjú rẹ̀ bí náà lójú yóò dára fún mi ẹ ṣé. ẹ wá àjọ tuntun èmi kò lè fi látànà kọ́lá tó ṣàánú ẹ̀. ilé jẹ́ ń gbẹgbẹ̀yìn mi nì kó wá ṣe tó kó wá nírọ̀ náà pa èmi ìmọ̀ mọ́nítọ̀ gbogbo orí Facebook ní ìmọ̀ mọ́nítọ̀ lẹ́nu bó bá ilé tẹ̀jẹ̀ yẹn kan sílẹ̀ pẹ́ stage náà bá ilé tẹ̀jẹ̀ sílẹ̀ ayé gómìnà bàbá àjẹ́ lọ́wọ́ wa. àjọ máa jájó pinni lágbára Ọlọ́run nífẹ̀ẹ́ mi ìkọ̀kan ní wa ṣàwátì nígbà tí ṣe òdùdú abájẹná fún àwọn oníwàwá sí lágbára Ọlọ́run mo kàn fẹ́ bá àwọn ará mi lé sọ̀rọ̀ ni. à ń gbọ́ yín. kí wọ́n jọ ṣe rí rálì ọ̀la yìí wọ́n ní àwọn olóyìnbó sọ pé opportunity comes once June 12 yìí kọjá kí everybody kó jáde ní ọ̀la especially àwọn ìyá wa àtàwọn bàbá wa kí wọ́n jáde ní yàtúyàtù torí ìjà yìí kò ṣe jájà fún èèyàn kan tí gbogbo bá jáde lọ́la tá a bá ṣe rálì yìí ó máa rọ̀ lára àwọn wèrè politician àtọkùnrin àwọn onípọ̀lì wèrè ó máa rọ̀ lára everybody wọn tó kọjú ọkọ jẹ́ ká jáde lọ́la kí everybody ṣe nǹkan tó bá yẹ kó ṣe sára ẹ̀ ká jáde àwa náà fẹ́ fi fíhàn wọn ni tá a bá jáde tó bá ṣe mistake pàkánú wa kọ́ mọ̀ pé ogun ti dé fúnra wa fẹ́ máa àtàkì ara wa lọ́wọ́ yìí kò ṣe dúró wò mọ́ èyí tá à ń sọ lọ́wọ́ ẹ̀ kò ṣe ensars o end Nigeria lélẹ̀ end Nigeria totally. àwọn ojo náà máa ń ṣe ensars ojo àti coward àwọn coward náà sì máa ń pariwo kò sí èwo ní sars kò sí sars kankan mọ́. àwọn kan rò pé ẹgbà ensars wọ́n pa àwọn èèyàn wọn jáde síta kí eléyìí kò ṣe ensars end Nigeria totally táwọn èèyàn jáde síta kó wá wò nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ tó bá gbọ́wọ́ burúkú tí wà kó wá wò action tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ kó wò nǹkan tó máa bá outcome ẹ̀ ọjọ́ everybody jáde síta torí Ọlọ́run àníwá àkọ́kọ́ ni wà sí àṣeyẹ la máa ṣe lágbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ o. yóò dára fún yín ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ń sẹ́ndì fídíò òkú sí orí messenger mi ẹ jọ̀ọ́ WhatsApp nìkan ni mo wà láò tẹ́ bá padà sẹ́ndì fídíò àwọn tí wọ́n pa sí orí messenger orí péjì mi ẹjọ́ torí Ọlọ́run máa blọọkì yín kó má di pé bóyá mi ò sọ fún yín ẹ má sẹ́ndì àwọn tí wọ́n pa tí ẹ̀dẹ̀ rí ẹ̀jẹ̀ ń bẹ̀ tẹ́ máa sẹ́ndì ẹ̀ kó má yẹ pé bóyá ẹ fi ń ṣèkà tẹ́ bá sẹ́ndì ẹ̀ sórí messenger mi màá bá yín jà gan ẹ má sẹ́ndì anything òkú nọ́mbà mi ló wà lórí péjì mi tẹ́lẹ̀ fi sẹ́ndì kan sí mi gbogbo tẹ́lẹ̀ sẹ́ndì làwa ti ní lọ́wọ́ rẹ̀ di ẹ má sẹ́ndì anything through orí Facebook fún mi gbogbo àwọn nǹkan tí Facebook máa ń rí nìyẹn tó pé ẹ fẹ́ ṣèkà dẹ̀ ni ẹ má send anything sórí page mi ẹ jọ̀ọ́ ẹ má send kọ̀kọ̀ síbẹ̀ mo bẹ̀ yín lórúkọ lọ ẹ má send anything síbẹ̀ ẹ má send anything sórí page mi mọ́ gbogbo àwọn òkú èèyàn tí mo rí nísìn mi kì í lọ sórí Facebook yẹn mi kì í lọ síbẹ̀ tírí tí mo rí nísìn nìyẹn tí mi bá wá lọ síbẹ̀ nísìn kọ́ ìkàlẹ̀ ń ṣe náà tí n bá padà bá ń bẹ̀ máa kọ́kọ́ gbé ẹni yẹn ṣépè náà máa dẹ̀ blọ́ọ̀kì yín dànù
ẹjọ́ nítorí ọlọ́ọ̀ má send ẹni òkú anything accident sí orí wall mi mọ́ sórí page mi tàbí orí Facebook mi ẹjọ́ ẹ má send mi ìfẹ́ ẹ má send ẹ send sórí WhatsApp ẹjọ́ nítorí ọlọ́run ẹ̀yin tí ẹ bá fẹ́ fún wa lówó yẹn à ń retí yín báyìí àdúrà yín máa gbẹ dákun ẹ̀yin 145 tí kó tó di pé wọ́n já mi dànù lẹ́ẹ̀kan torí àwọn tó ń flag wa ẹ̀rí wọ́n ti gbé gbogbo péjì wa lọ àwọn òdè rán wọn wà láàyè tiwọn nìyẹn wọ́n fi hàn wípé ọ̀rọ̀ mi ta lẹ́nu nìyẹn ẹ fi mọ̀ pé mi gangan ni warrior mi gangan ni white lion mi gangan la kíkanjú bẹ́ẹ̀ ni mi gangan la kíkanjú mi gangan ni jagunjagun lójú ogun náà fi hàn àtáàkì mi torí ẹnu mi ta lẹ́nu mo ta lẹ́nu bàjẹ́ tí mo bá ta lẹ́nu ṣé wọ́n háàkì mi ni ọmọ pẹ́ tó bá ta lẹ́nu náà máa ń dojú ogun kan mo ta lẹ́nu ní jàre ó yá ẹ̀yin tá a rí lẹ́ẹ̀kan yẹn tí ẹ sọ fún mi pé 145 mo sọ fún yín pé èèyàn 145 yẹn 5,000 naira mo lè rí pé ìyá mi kan ti ń sẹ́ndì ẹ̀ 5,000 ẹ máa san mi ì tí ì sun o mi ò sun o iye yìí tẹ́ ti san nìsín irú àwọn ìyá wa kan nìsín ẹjọ 5,000 bá wa send ẹ mọ́tò la nídìí adẹ nídìí ambulance ṣé irú àwọn nǹkan tá a dẹ nídìí yẹn kò yẹ káwọn ọmọ wa ṣùgbọ́n ẹ ronú àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n wà nínú igbó tí wọ́n ń jìyà ní kẹwọ ẹjọ bẹ́ẹ̀ ni èèyàn mélòó ló ti send owó sí wa 1 2 3 4 5 6 7 8 èèyàn mẹ́jọ ń bìbà ẹ jẹ́ kájọ calculate ẹ 20,000 ó jẹ́ 40 50 55 60 65 70 75,000 naira péré láti ìrìmọ̀dà rẹ̀ láàmì olówó kankan tí ń sẹ́ndì sí wo so iye tí a fẹ́ sẹ́ndì nìyẹn ẹjọ́ nítorí ọlọ́run ẹ bá mi sẹ́ndì owó yẹn that's 75,000 naira péré lówó tó ti wọlé lálẹ́ lásán ṣẹ̀dẹ̀ mọ̀ pé yẹ ká ti rí jù bẹ́ẹ̀ lọ nínú 170 nínú 700 and plus ni owó tá a calculate tá a fẹ́ rí lálẹ́ tó yẹ ká rí lẹ́ni ẹjọ́ nítorí ọlọ́run so that kí n lè calculate ẹ̀ mọ́ iye tá a nílẹ̀ kí n lè sọ fún yín báyìí pé iye báyìí ni àjọ máa monitor owó yẹn ni ìwọ tí ẹ ṣe tí n bá rí yín àtẹ̀yìn tẹ̀sẹ̀sẹ̀ ń wọlé ìyá wa Rose Venture ẹ̀yin náà gbẹ̀yìn ẹ̀ sì mọ̀ ìyá wa ẹ bá wa dá sétò owó mọ́tò tó wà nílẹ̀ ìyá wa Jùmọ̀kẹ́ Tàlàbí owó wà nílẹ̀ yá a fẹ́ rìsíìtì wá 5,000 naira iyekíye tó bá rí o lè san jù bẹ́ẹ̀ lọ o lè san jù bẹ́ẹ̀ lọ o lè fún wa ní 10,000 o lè wá fún 50 kódà ẹ ti lè fún mi 200,000 gan ààrẹ náà ni ẹ má dojú ti tẹ́ni ọmọ ológo èèyàn tá a rí lórí kínní ẹni láwọn ń try kò sí problem bàbá mi tẹ́ bá ti try tẹ́ bá ti rí ẹ send ẹ dákun torí Ọlọ́run ẹ bá mi send ẹ jọ̀ọ́ ẹ bá mi send owó yẹn nítorí tọlọ́run Elédùmarè ẹ bá mi send ẹ bá mi ran àwọn èèyàn yìí lọ́wọ́ wọ́n nídìí owó gan ni not today no. ẹ ṣeun gan ni ẹ jọ̀ọ́ ẹ bá ẹ ràn wá lọ́wọ́ lórí nǹkan tá à ń sọ lọ́wọ́ account number ìyá mi tó gbá ski wọ́n ní kí n fún àwọn alákàá number mo jẹ́rìí ìyá wa ìyá mi ológo àwọn ìyá tó ológo nù àwọn ìyá ológo tán yányán 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 tán yányán account number náà la fẹ́ mú wáyé dákun Olúṣọ̀gá Ẹniọlá Matthew ẹ jọ̀ọ́ ẹ bá mi fi sí ẹ bá mi fowó yẹn síbẹ̀ kí àdúrà yín dẹ̀ gbà kí n lè fún yín láwọn àdúrà kíkan Ẹniọlá dà Ṣàngó ó yá 5,000 naira ò gbẹ̀yìn lọ́dọ̀ tiẹ̀ náà ẹ dákun owó nù account number nìyẹn o kí lẹ fẹ́ báyìí ṣé ẹ mọ̀ pé mo wà online ni kí ló ń ṣe yín ná ẹ fi mí lálàá ni ẹ lọ sùn gbàrà account number nìyẹn ni wọ́n ti send wọlé yẹn ọmọ mi ti send account number yẹn wọlé ó nìyẹn account number nìyẹn o account number náà ti send wọlé yẹn o ẹ̀yin ìyá wa account number yẹn náà ni ẹni ti send wọlé yẹn o ẹ jọ̀ọ́ àwọn ìyá mi kan ṣẹ̀ṣẹ̀ ń wọlé dé àwọn ìyá ológo kan ṣẹ̀ṣẹ̀ ń dé ó yá náà ẹyẹ àwọn kan ti ń send tí mo ti rí receipt ń bí bọ̀ orí fóònù tí mò ń lò ní ẹ̀ ń send sí nọ́mbà tó wà lórí péèjì mi nọ́mbà tó wà lórí péèjì yẹn tó bá jẹ́ pé òun lè fi send receipt màá porúkọ yín mo ti ń kọ́lẹ̀ báyìí àdẹ́sàdúrà fún yín
á sì àdúrà yẹn fún yín ní kíkan ìsùn rárá orun òkun mi ẹ dákun orun òkun mi ìsùn mo fẹ́ pin ní account number yẹn àkáǹtì dà yẹ wá fún kẹ́bẹ́lò ẹ ṣeun o wọ́n ló dàárọ̀ ẹ ṣeun lọ́dọ̀ yín ẹ wá gbà mí àkáǹtì dà mo rí ní ìsìn sẹ́ni olóòtú sẹ́ǹdì ẹ̀ ni ṣé bóun lélẹ̀ mo fẹ́ pin ní account number yẹn ni ẹ má bínú ní ìsùn sẹ́ àní ìsùn bẹ́ẹ̀ bá fún mi ní 5,000 naira ni èèyàn 145 dẹ̀ ni mo rí ní orí wall lẹ́ẹ̀kan bóyá tó fáwọn silent watcher kó tó di wípé wọ́n gbé mi jáde síta kí n tó wá wọlé padà so mo dẹ̀ rí pé àwọn èèyàn tuntun mi náà ti ń dé báyìí kò sí wàhálà èèyàn 101 ló wà ń bí lọ́wọ́lọ́wọ́ ó yá èèyàn 101 yẹn mo fẹ́ kẹ́ bá mi fi sí ìjà tó fẹ́ yín 107 ẹ̀kan o 5,000 naira mo fẹ́ irú 101 yìí tẹ́ bá san 5,000 níye tí ó jẹ́ ǹdí nìyẹn tí mi fi béèrè owó tó pọ̀ lọ́wọ́ yín kódà kò jẹ́ iyekíye tó bá rí ni kó san ṣùgbọ́n kó lè easy fún yín kó lè yà kíákíá kẹ́ ẹ kọ́kọ́ fi àwọn owó ilé tá à ń gbà lọ́wọ́lọ́wọ́ yìí ẹ kọ́kọ́ fi dán wa wò. mi ò ní ẹ má fún mi ní account number ẹ jọ̀ọ́ mi ní àkáǹtì tí mi ò ní UK account lo UK account dẹ̀ lo America account àbí ẹni kìíní kan Nigeria account ni na account tá fún yín ni tá máa lò àwa ọ̀ra gbowó tá fẹ́ fi lọ ra kìíní àwọn owó tá fẹ́ fi ra ọ̀pẹ ra tá fẹ́ fi ṣe first aid in case táwọn yẹn wá wound àti tí wọ́n máa gbé jáde káàkiri láti lọ protect àwọn èèyàn káàkiri ń làwọn owó bó bá jẹ́ pé mọ́tò nìwọ ní láti fún wa ṣé machine ló ní láti fún wa nìyẹn bike anything tó bá ní láti fún wa ní kẹ́ fún wa ẹ jọ̀ọ́ mo gbìyànjú láti pin ní account number yẹn 5,000 naira ò pọ̀jù láti fi ran ìran rẹ lọ́wọ́ 5,000 naira ò pọ̀jù láti fi ran ìran rẹ lọ́wọ́ mi ò rò bí 5,000 naira pọ̀jù fún yín láti fi ran ìran yín lọ́wọ́ 5,000 naira owó ni kì í ṣe olè jíjà ẹ jọ̀ọ́ 5,000 naira kò pọ̀jù fún yín account number nìyẹn ni mo tún ti pin síta yẹn account number ló ń lọ lójú screen yẹn ẹ bá mi rí ẹ bá mi wá account number nìyẹn Olúṣọ̀gá Ẹniọlá Matthew nìyẹn account number ni mo ti gbé síta yẹn náà ẹ bá káǹtì lẹ ti rí ń ta mò ń gbọ́ orúkọ yín ẹ̀yin ìyá tẹ́ ń sẹ́ndì sí mi nọ́mbà tó wà lórí péjì mi ẹ dákun ní kẹ́ fi sẹ́ndì sí mi o ní kẹ́ fi sẹ́ndì rìsíìtì kí n lè kọ́kọ́ yín lẹ̀ báyìí kí n sì ṣàdúrà fún yín kí n sì ṣàdúrà yẹn mi ò sùn o orun òkun mi tẹ́ bá fún mi lówó tí mo fẹ́ yìn lọ orun kí ni mo fẹ́ máa sùn nígbà tán pààyàn lé alẹ́ ní wọ́n pààyàn lé kí n wá máa sùn ní ẹ tí mo ní sùn where are you to see the account details please ẹ dákun yín sẹ́ndì rẹ̀ ní ìsìn send rẹ̀ nísìn ó ti wọlé mo ti ṣe bákàǹtì yẹn nìyẹn ṣé kò wọlé ni àbọ̀nú ti háàkì ẹ̀ lọ ó ti send èmi gan rí nísìn lójú screen pówó yẹn wọlé kí ló ń sọ ọmọ ìbáyìí account number ló ń lọ lójú screen yẹn ẹ bá mi rí ẹ bá mi wá ẹ bá ibi gan release lójú screen owó yẹn wọ ẹ wá gba mi ẹ rajà wọ́n tún ti gbé lọ ni lákàntì tí ẹ̀ẹ̀mejì ló ti send account number yẹn ọ̀tọ̀ níbi tó máa ń lọ ọ̀dẹ̀ ní gẹ́ òyìṣà orí kíní ẹ̀kan ilé tí mo kọ́kọ́ sí lálàkọ́kọ́ tán lé mi jáde wálé orí ẹ̀ ló wà orí ẹ̀ ló ti ń send account number látàárọ̀ ó sì fún mi mẹ́sẹ̀jì ni kí ló ń ṣe ẹ́ ná orí ẹ̀ ló wà látàárọ̀ ẹ má bínú orí ẹ mọ̀ pé tẹ̀kan yẹn orí ẹ̀ ló ń lọ já sí account number yẹn máa wọlé orí ẹ̀ ló ń lọ já sí ẹ má bínú account number yẹn máa wọlé sìn orí account number yẹn ló ń lọ já sí
orí àkáǹtì yẹn ló ń já sí, ẹ má bínú ẹ jọ̀ọ́. Àkáǹtì yẹn ti wọlé bẹ́ẹ̀ yẹn, ó yẹ kó ti wọlé. Ṣé ẹ tí ìrá àkáǹtì ni? Àkáǹtì rèé. Ẹ dákun tẹ́ bá ti rá àkáǹtì yẹn jẹ́ mọ́ o. Ẹ dákun sákáǹtì ti wọlé. Sister mi Tàlàbí jẹ́ ń send account number yẹn sí ẹ kẹ́ bẹ́ mi send ẹ bí fóònù bá tún ṣe lọ́dọ̀ tèmi torí èmi gan o. Ẹ dákun. Ìyàwó ẹ dákun ẹ bá mi ẹ jẹ́ kí n send account yẹn fún yín. Ọlájùmọ̀kẹ́ Tàlàbí mo fẹ́ send account number yẹn fún yín, ẹ jọ̀ọ́ ẹ bá mi send ẹ síta. Ẹ bá mi send ẹ síta. Ẹ bá mi forward account number yẹn síta. Ẹni tó bá ní lọ́wọ́ ẹ bá mi forward ẹ síta. Mò ń bọ̀. Máa send ẹ nísìn. Bratimo. Account tí mo send sí yín ẹ bá mi copy ẹ bá mi send ẹ sórí wall. Ẹ bá mi send account number yẹn síta nísìn. Account tí mo send sí yín ẹ bá mi send ẹ síbẹ̀. Mo ti send ẹ sí lórí WhatsApp. Ẹ bá mi send ẹ síta. Kí ló ṣẹlẹ̀? Ó yẹ kó ti jáde. Àbáwọn ará bí ti dé ni. Àwọn ará bí ti dé. Ó ga o. Ó ga o. Ó ga o. Ó tóbi. Àwọn ará bí ti dé o. Olúṣọlá 11 0050144996. Thank you. Okay, ẹnìkan ti bá mi send ẹ. Àkáǹtì yẹn nìyẹn. Ó yẹn nìyẹn. Tí wọ́n fi ń polo, tí wọ́n fi ń gbọ́ba, tí wọ́n fi ń péjọ ẹ̀. Ayé máa bọ̀ náà jà wá. Ìbárí. Ayé máa bọ̀ náà jà. Àkáǹtì ti wọlé. Tí wọ́n fi àkáǹtì rẹ̀ ni ó ti wọlé. Gbà. Ó nu ẹ ṣeun àkáǹtì ni mo ti pin down yẹn. Ẹ bá ń send rẹ̀. Àkáǹtì nìyẹn o ni mo ti pin down, yóò dára fún yín ẹ ṣeun. Mo ti pin rẹ̀, nìkan ti bá mi copy rẹ̀ wọlé. 10050144996. Olúṣọlá details nìyẹn ẹ ṣeun, yóò dára fún yín. Ẹ dákun. Mo ti gbọ́ yín sà. Ẹ ṣeun sà, yóò dára fún yín. Ẹ bá ń send rẹ̀ wọlé. Ẹ dákun ẹ bá send rẹ̀ jọ̀ọ́ torí pé a ní ìdìrànlọ́wọ́ fún àwọn èèyàn wa tí wọ́n wà nílé nítorí Ọlọ́run Elédùmarè. Ẹ bá mi send ẹ dákun. Ẹ jẹ́ káwọn èèyàn mi a ní ìdìrànlọ́wọ́ fún wọn. So kí n lè máa calculate orí nọ́mbà tẹ́ bá nọ́mbà yẹn ní kẹ́ pè mí sí. Ẹ dákun mi ò sùn. Ẹ má sọ fún mi. Mi ò sùn. Ó yá ẹ̀yin ìyá wa. Account number náà ti fún yín yẹn. Àwọn mélòó náà ti sanwó 1 2 3 4 5 6 7 8. Ìyá bọ̀dá bàbá wa kan Kẹ́hìndé wọ́n fún wa ní 5. Àwọn bọ̀dá wa kan Saidi wọ́n fún wa ní 5k. Ìyàwó Elizabeth 5k. Bọ̀dá wa Henry 5k. Bọ̀dá wa Bíọ́dún 5k. Mọ̀mọ́ wa Ruth 20k. Mọ̀mọ́ wa Fúnṣọ́ 10k. Mọ̀mọ́ wa Akínọlá bí bọ̀dá sì ni wọ́n Akínọlá ìkànnú méjèèjì wọ́n fún wa ní 20k. Ẹ ṣeun àwọn náà tílẹ̀ bá ti gbogbo owó àjọ calculate ẹ̀ náà ni mo retí o. Ẹ dákun ẹ̀yin tó kù mo mọ̀ pé orí fóònù tí ẹ̀yin tẹ́ ń send receipt sí ẹ send receipt yẹn sí orí ibi tí màá ti rí. Bó bá dẹ̀ jẹ́ pé orí page ni ẹ send ẹ̀ sórí page mi kí n lè rí nǹkan tẹ́ fẹ́ tí mo bá ṣe so that kí n lè mọ bí ṣe dúpẹ́ níta. Ẹ ṣeun. Bá a bá dẹ̀ rí nísìnyí á rí tó bá yá. Ẹ ṣeun. Olúṣọ̀gá Ẹniọlá Matthew. Bẹ́ẹ̀ ni Olúṣọ̀gá Ẹniọlá Matthew lórúkọ náà. Olúṣọ̀gá Ẹniọlá Matthew. Ẹ ṣeun. Ẹ contact mi yóò dára fún yín. Ẹ bá sí ètò síta. Ẹ bá sí ààrẹ. Ẹ bá sí ààrẹ yóò dára fún yín. O ẹ bá sí ààrẹ. Ṣé rí báyìí nísìnyí 8 péré ló ti fún mi lówó nínú èèyàn 145. Nínú èèyàn 145 ẹ̀yin 8 lẹ sì fún mi lówó. So yẹ kẹ́ ẹ dojú ti ọmọ ológo. Ẹ má dojú ti ọmọ ológo. Owó tá a sílé ní 700 plus lásì. A ní ìdíwọ́ mọ́tò ẹ̀jọ̀, a ní ìdí mọ́tò, a ní ìdí ambulance torí fún apáàtì fún èní ṣe mọ̀ pa sí láwọn rally tá sì máa ṣe níwájú
àti láwọn aráàlú tá a máa ṣe níwájú ẹ dákun ẹ bá fọwọ́dù ẹ̀ jáde ẹ bá wa sí ẹ̀rẹ̀ ẹ bá wa sí ẹ̀rẹ̀ síta ẹ dákun ibo ni mo ní kẹ́ sẹ́ndì account number síbo lẹ́ sẹ́ndì owó sí ọ̀rọ̀ ìbọ̀dá yìí ti sú mi o mo ní kẹ́ sẹ́ndì wá sórí péèjì ń bí báyìí ẹ sẹ́ndì ẹ̀ kiri nínú gúrùpù ọ̀rọ̀ yín ti sú mi sẹ́ Ọlọ́run gbọ́ ọ̀rọ̀ yín ti sú mi sẹ́ Ọlọ́run gbọ́ tó ti yín lálẹ́ yóò bára rẹ̀ yóò bá yéé Tẹ́ni ọmọ ológo yes ó yá ẹ ti ń wọlé padà ó yá mọ́ bá ń sí àrẹ̀ ṣé ẹ fẹ́ kí ọ̀nà méjì jẹ Tẹ́ni ni wọ́n gbé mi ní péèjì lọ wọ́n ti hákìrì wọ́n ti flag àkáǹtì wa bọ́lẹ̀ torí pa àsọ̀rọ̀ wọn lánàá ṣó wá yẹ kó rí bẹ̀kẹ́ tó wá ti torí ẹ̀ ni ṣé torí sẹ̀ tó wá ní jẹ́ kí nǹkan kan fù náà ń bẹ̀ fún mi ni ẹ fẹ́ kí n pàdánù ọ̀nà méjì ni ò ń gbé pàdánù owó àwòrán wọn tẹ́ wàhálà ayé tí wọ́n nu ó yá ó lọ account number yẹn nìyẹn nice one Tẹ́ni ọmọ ológo you are transformation bí transparent ní ìkànnù gbogbo ẹ̀ ìkànnù gbogbo ẹ̀ bó nǹkan mú tó bá correct bẹ́ẹ̀ transformation transparent ìkànnù gbogbo ẹ̀ èmi lè tó bá correct gẹ̀jẹ̀ pọ̀ ẹjọ́ àkáǹtì owó receipt ní kẹ́ fún mi ojú bẹ́ẹ̀ lọ ẹ fún mi ní receipt owó mò ń retí o ṣé kí n dúró ní ẹ̀yin ìyá wa ẹ bá fẹ́ dá sétò àǹfààní wà láti dá sétò o ẹ pé bra Peter ẹ sì ń sọ fún mi ẹ pé mo rí ní tẹ̀ fún mi mẹ́sẹ̀jì ẹ kọ́ ẹ pè wọlé ẹ free láti pè bọ̀dá ẹ̀gbọ́n ẹ pè àwọn èèyàn bàbá ológo ló yẹ ẹ pè ẹ̀yin ìyá wa sẹ́ni wọ́n retí kí mọ́ tì lọ ọ̀rẹ́ mi ò lọ o kí ló ṣẹlẹ̀ mi ò lọ bí sẹ́lẹ̀ nì orí June 12 ni mo wà nílé ẹ pè mo ń retí ẹjọ́ mo ń retí èèyàn mẹ́jọ la ti rí à ń gbọ́ yín o ẹ kó ètò ẹ ṣeun ẹ kú iṣẹ́ takuntakun àdélẹ̀ lérí wa o àmín ọ̀rọ̀ fi bẹ́ẹ̀ pọ̀ láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni bóyá létà tó bá jáde bẹ́ẹ̀ mo kí ẹ̀yin ọmọ Odùduwà tọkàntọkàn ẹ kú ọfọmọ ènìyàn ṣe gidi gan kò sí owó tó kéré bẹ́ẹ̀ ni àpò yìí ò ní gbẹ o ọwọ́ yìí yóò máa lọ òkè ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin àbúrò wa ẹ ṣe gidigidi o Èdùmàrè amúwadélẹ̀ lérí èyí tí ń ṣe Yorùbá nation wọ́n ṣeré ni a máa débẹ̀ mo fẹ́ bọ́kọ̀ Yorùbá lọ Yorùbá nation now for real ẹ máa bẹ́tò lọ. yóò yẹ yín wọ̀dà mi account number yẹn náà la ti gbé síta yẹn ó dà bẹ́ẹ̀ mo rí gbogbo ẹ̀ ó kún iṣẹ́ takuntakun. account number yẹn àbí bọ̀dá mi alẹ́ yẹn 145 kan tó lè pé wọ́n lé wa jáde 150 gan wọ́n lé wa dànù ni ẹni ká tún wọ 2 something gan wọ́n tún ti já wa padà wá sẹ́lẹ̀ ṣùgbọ́n àwòrán wọn àwọn ọmọ sọ ti wá lọ àwọn òwà fi wá sí. àwa máa lọ àwọn ọmọ lọ kó káyé bọ̀dá wa bọ̀dá mi ṣé 145 yẹn kì í ṣowó ni ó jẹ́ 700 kìíní kan yẹn méjì tó ti wà nílẹ̀ sí èsè ibìkan ni ó lọ ó yóò dára fún mi ó yá mo ń retí òkè ilẹ̀ ṣàdúrà fún yín 5,000 naira ẹ̀yin 106 lẹ́kùn bí pẹ̀lẹ́ yẹn seconds watcher yẹn mo ní ìdèyàn tó máa fún wa ní 5,000 fún ìrànlọ́wọ́ ìyá mi ológo kan ti jùlẹ̀ ìyá mi ológo yes daddy bọ̀dá ó jàre ìyá wa ìyá mi Kẹ́mi Sọ́lá wọ́n fún wa ní 20k ìyá wa Kẹ́mi Sọ́lá òkè Kẹ́mi Sọ́lá wọ́n fún mi ní 20k ẹ ṣé o adúpẹ́ o ààrẹ ẹ̀nu o ṣòkòtò ọlọ́pàá ìyá wa wọ́n lọ́lọ́run ó mọ̀ bùkún yín o mí ní PayPal mà account number nìkan ní PayPal account number là ń gbowó sí account number àmì o àpò yín ò ní gbẹ o ẹ ṣé máa o àpò yín ò ní gbẹ o Ọlọ́run máa fọ̀pọ̀ rọ́pò fún yín o gbogbo bíkíbi tẹ́ ẹ ti mú owó náà tẹ́ ẹ rò ó tí mo sọ ìyá mi dẹ̀ jù fún mi lẹ́ẹ̀kan náà láì fògùn sẹ́nu ire tẹ́yìn náà ò lérò Ọlọ́run máa gbé kàyín láyà gbà ire ọ̀tún tẹ́yìn gò lérò Ọlọ́run máa gbé kàyín láyà gbà
ẹ ní gbélé bọ́bà mi jẹ́ yóò dára fún yín gbàgbà nílé máa wọlé ó dé èèyàn mẹ́sàn-án nínú èèyàn 170 nínú èèyàn 170 ṣẹ́ni bẹ́ẹ̀ ní èèyàn mẹ́sàn-án tó yẹ kó rí bẹ́ẹ̀ èèyàn mẹ́sàn-án yáyáyáyá ó ń lọ owó ta sílẹ̀ ní ìsìnkú eléyìí ní ìsìnkú tí 100k ẹ dákun. ó máa wọ̀ ọ́ dẹ̀ tó bá jù lọ. àwọn máa jù lọ àwọn kan ti lé àwọn máa sẹ́ndẹ̀ tílẹ̀ bá ti mọ́ àwọn míì ní so ẹ ṣeun yá wa yóò dára fún yín o ẹjọ yín tẹ́ bá ní àkáǹtì nọ́mbà tẹ́ bá ní nọ́mbà mi ẹ sẹ́ndì rìsíìtì yẹn sí mi lórí nọ́mbà mi bó bá lè jẹ́ pé orí péèjì Tenny ọmọ ológo ni ẹ sẹ́ndì rìsíìtì sí mi èmi ń gbọ́ péèjì ni orí mẹ́sẹ́njà ni ẹ fún mi ní rìsíìtì kí n sì ṣàdúrà fún yín gbam káàdẹ̀ mọ kí yín gbogbo yín pátá là ń padà wá àjọ mọ calculate lé ni so that kò ní sẹ́ni kankan tó ń kówó jẹ kò ní sẹ́ni tó máa kówó yín jẹ àjọ calculate ẹ̀ ni níta láti jọ mọ calculate ẹ̀ kódà tó bá ní kí n mọ̀ dárúkọ rẹ lásán èmi ò fún ẹ lórúkọ ṣùgbọ́n tèmi orúkọ tèmi bá ti fún ẹ yẹn nínú inbox ti mọ̀ pé wọ́n nìyẹn ń wà dárúkọ rẹ níta pé iye báyìí ni lágbájá fún wa ọ̀ lè mọ̀ pé ìwọ ni mo fún lórúkọ yẹn yín mọ̀ fún ẹ̀yin tẹ́ bá ti ní ẹ mọ̀ dà kọ mi èmi ò mọ̀ fún yín lórúkọ so orúkọ tí n bá ti dá yẹn yín mọ̀ sọ yóò dára fún yín ó yá ó lọ 5,000 naira 5,000 naira what is the name for bẹ́ẹ̀ ni for bọ́ọ̀sì ni mọ́tò la nídìí ẹ̀ fún àwọn mọ́tò tá a ní tẹ́lẹ̀ ní mọ́tò kankan tẹ́lẹ̀ but a nídìí àwọn èèyàn tó dẹ̀ lọ́nu gbó wọ́n ń ṣe léṣe a nídìí first aid fún yan àwọn tó lọ àwọn kan ti ṣe léṣe ọmọ kan là ń tọrọ owó fún níjọ́ òjò pé a ní first aid ńlẹ̀ ni àwa látọ́jú ẹ̀ èyí tíjọba fi ń gbà wá mẹ́rin tí wọ́n ní ká máa san 2 million irú ẹ̀ ò ní wáyé a nídìí mọ́tò fún first aid a ní mọ́tò fún ambulance a dẹ̀ ní di bọ́ọ̀sì táwọn èèyàn wa máa gbé lọ anywhere tó bá ń lọ ní wọ́n lọ ṣe protest ni wọ́n lọ ṣe rally ni wọ́n lọ ní ugbó ni wọ́n máa gbé ambulance yẹn tẹ̀lé àwọn èèyàn wa lọ sí gbogbo ibi tó bá ti lọ àwọn mọ́tò tá a nídìí fún nìyẹn àti ìrànlọ́wọ́ so that even kan kó jẹ́ pọ́pọ́ọ̀fù ni wọ́n mọ̀ pò fún àwọn tó bá ti ń lọ ara ẹ̀ náà ni so ìrànlọ́wọ́ bọ́ọ̀sì tá a nídìí nìyẹn bọ́ọ̀sì ti tẹ́lẹ̀ ní bọ́ọ̀sì àti sọ fún yín ibi tí bọ́ọ̀sì ti wá àti sọ ibi tó wó wà a dẹ̀ sọ ibi tó wó ń lọ ìdí nìyẹn tí a fi sọ fún yín the money went out twice wàhálà yìí ìyá yìí ni owó yẹn jáde lẹ́ẹ̀mejì ò rí lí tọ́ bàbá yín sọ̀rọ̀ lè tà nù. Ìyá ò ṣe big day. ìyá mi náà ni wọ́n. Ìyá ò ṣe big day. Ẹ kúṣẹ́ takuntakun. O dẹ̀ ti sùn báyìí. Ti sùn. Ẹ ṣé gan o ẹ̀yin ọmọ Yorùbá tọkọtọkọ ẹ ṣé gan ọ̀tá nídìí nìyẹn wọ́n nídìí ọkọ yẹn. wọ́n nídìí ẹ o. wọ́n nídìí ẹ. wọ́n ṣe lé báyìí wọ́n ṣe léṣe ìjọ tá à ń sọ yìí so ìdí nìyẹn tá a fi nídìí àwọn ambulance tá a máa gbé tẹ̀lé wọn lẹ́yìn lọ kò ní irú àwọn a nídìí ká máa ní plan B kán máa jẹun àwọn ọlọ́mọ tó bá ń lọ inú igbó kódà kó ṣe pé pọpọ́ọ̀fù ni wọ́n ò ní pé kí wọ́n bá wọn pò kí wọ́n bá wọn dín pọpọ́ọ̀fù kó gbá ski irú pọpọ́ọ̀fù yẹn tó bá wọn dín tán dì sínú nylon wọ́n á mú dání lọ wọ́n á máa lọ jẹ ìtàn fi tán náà já búrẹ́dì jẹ wọ́n ń já ṣúgà jẹ mọ́ra wọn lọ́wọ́ lẹ́sẹ̀ títì yẹn eré ara ẹ̀ náà ni ẹ mọ̀ pé ogun ti wọlé àwọn pípì táwọn ọmọ ọlọ́mọ ò bá dẹ̀ jẹun ara ẹ̀ ni. wọ́n máa ń pa lóore wọ́n ní tó jẹ́ bá kò ní ṣẹ́bùṣe. Ìyá mi hello. mo wà pẹ̀lú yín màmá tó ń. ẹ máa bẹ́ tó lọ. ẹ ṣeun ẹ dákun ẹ bá mi send ẹ Tenny I will send 20k to the account ẹ ṣeun bọ̀dá mi Adérẹ̀mí mò ń gbọ́ yín mò ń retí yín ẹ bá wa send ẹ ṣeun ẹ bá mi send ẹ kí n dẹ̀ ṣé ẹ ti send ẹ ṣé ń dúró ní ìsìn ni àbí kí n mọ́ ọ lọ ṣé ń dúró ní àbí kí n mọ́ ọ lọ ṣé ń dúró ní àbí kí n dúró díẹ̀ kí n gba díẹ̀ sí ṣé ẹ ní kí n dúró ní ṣé ẹ ní ń dúró ní àbí ń mọ́ lọ kí n dúró sí i. mo ti rí account number yín sà mo ti rí account number tẹ́ fi send ẹ̀ mo ti send ẹ̀ sí wọn tẹ́lẹ̀. Mr. Laniyi mo mọ̀ pé ẹ ti send owó tẹ́lẹ̀ ẹ ti send ẹ̀ láàárọ̀ 15,000 mo dẹ̀ ti send ẹ̀ mo ti forward ẹ̀ sọ́dọ̀ wọn pápápá ni mo forward ẹ̀ so ẹ ṣé gan.
màá bá yín sọ̀rọ̀. Number mi is +1 +2011 54129235. Ẹ lè fi fún mi ní message. Tẹ́ bá dẹ̀ fẹ́ dá sétò. Tẹ́ bá fẹ́ dá sétò, ẹ pè mí wọlé sórí Telegram mi +2011 54129235. Number tẹ́ máa fi pè wọlé nìyẹn lórí Telegram. Ẹ pè wọlé, ẹ bá wa dá sí. Ntẹ́yìn náà bá rí ńbẹ̀, ẹ bá wa sọ. Mo ṣe lọ nìyẹn. Ẹ ṣeun. Yóò dára, yóò rọrùn, yóò yẹ yín, yóò dùn, yóò lárinrin, yóò gbayì. Ẹ ṣeun. Ẹ jẹ́ ká wo bí àwọn ìyá wa tí wọ́n sẹ́ǹdì kan lápá bíbà mi ìdè lórúkọ yín, ṣùgbọ́n yóò rẹ̀ pé èèyàn méjì péré náà ni mo rí tó sẹ́ǹdì mẹ́rin. Nọ́mbà mi nìyẹn, account number tẹ́ máa fi owó sọwọ́ sí o nìyẹn. Ó dẹ̀ yẹ kí owó yẹn kó ti wọlé. Ẹ ṣeun. Ó fantastic owó ní kẹ́ fún mi ní nọ́mbà mo show mi wà fantastic, mo mọ̀ pé wà fantastic, money ló ń sọ̀rọ̀. Sure owó àtúnpadà bọ̀ ẹ dé mi lóhùn torí mi ò ní sùn o. Àti sọ yẹ kí n tiẹ̀ rí èèyàn 10 kí ló dé èèyàn 9 ó yẹ kán tiẹ̀ pé 10 èèyàn nínú èèyàn 145 wà àti ìrí èèyàn 10 ó yá ẹ bá stand rẹ̀ à ń retí ó yá o torí mi ò ní lọ mo ti dákítọ̀ mi mo ti dákítọ̀ látakú lẹ́nu ẹ jájọ mọ̀ sí fàájì bẹ́ẹ̀ bá dá mi lóèmí náà dẹ̀ takú ti yín lọ́rùn èmi ó takú ti yín lọ́rùn èmi tí mo ti takú ẹ jájọ mọ̀ wòra wá ń gbà náà 5,000 naira ni mo ní kẹ́ fún wa 5,000 èèyàn 145 5,000 só ti pọ̀ jù ní ó yẹ bá ń sẹ́ndì rẹ̀ bá ń ṣe. Ẹ dákun ẹ má jẹ́ kó gun oko wa lọ ìrànlọ́wọ́ owó la fẹ́ kì í ṣowó oúnjẹ fún Tẹ́ní ọmọ ológo owó oúnjẹ kọ́ leléyìí ní ìgbà owó oúnjẹ o mi ò ní kẹ́ ẹ fún mi ẹjọ́ o bọ̀bọ̀ tẹ́ bá fún mi màá gbàṣá bọ̀ tó owó tá a béèrè lọ́wọ́ yín báyìí òun ni owó mi tí mo ti Dákíntọ́lá takú sí yín lọ́rùn. Orúkọ tèmi ni Ọba Isa Olúṣọlá Adéní Ọláníyàn. Telephone number ni +1 +2 +2011 54129235 +2011 54129235. Nọ́mbà tẹ́ máa fi fún nọ́mbà mi nìyẹn. Ah, 5,000 yẹ kó pọ̀ jù o ẹ bá sẹ́ndì rẹ̀ 5,000 naira la need báyìí láti lè fi fún owó mọ́tò tó wà nílẹ̀ 5,000 lẹ́yìn tí ẹ ti wà lórí ètò báyìí ẹ̀yìn 100 ní 5,000 naira kò tí pọ̀ jù fún mi ò bí 20,000 55k ni mo tún wá béèrè báyìí 5,000 naira yẹn bá ń pé kó pọ̀ lẹ́yìn 100 bá 5,000 níye tó jẹ́. Mo ti kọ orúkọ yín lẹ́ o gbogbo ẹ̀ adídọ́ ń calculate ẹ̀ èló la ti rí báyìí nísìnyí. Nọ́mbà mi tẹ́ béèrè fún nìyẹn nọ́mbà ni mo ti kọ jáde 5,000 naira
owó 5k ni mo nídìí 5,000 naira owó tó bá dẹ̀ fi send 5,000 yóò ní fi gbọ́ ọmọ sí owó tó bá fi send ẹ̀ inú owó tó bá ti mú owó yẹn lọ́kọ́ máa wá bẹ́ẹ̀ ni ó yá. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àṣetí àdá olóṣèlú wà wọ́n ń lọ ní gbogbo ẹ̀yìn àgbàgbà ọba Ọ̀nàmọ́dákẹ́ Ọ̀nìrìṣà Aláàfin Àwùjalẹ̀ Aláké Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Alára Ajé Ọ̀run Àkàrẹ́ Ìbàdàn ní bàbá rẹ̀ sọ̀rọ̀ Àgbàdákẹ́ Bàbádákẹ́ Bàbádákẹ́ fún tó bàjẹ́. A lè lo nọ́mbà tèmi lẹ máa lò a lè fún yín ní nọ́mbà rẹ̀. Àwọn nọ́mbà wo ni ẹ ń sẹ́ndì sí mi yìí? Ọláníyàn lórí òkè àti ilẹ̀ òkè àti jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwọn darandaran tí ó ń dá àwọn aláàmúlò kan nínú Yorùbá sọ̀rọ̀ nítorí àbúkà tí kan gbàgbà Yorùbá á sì sọ̀rọ̀ àwa dárò náà lásán ní gbogbo. lẹ́nu ọba Yorùbá ti jọ ẹni Yorùbá ò lè jọ ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ kó má bá àmọ̀dé abájọ wa ẹ̀tọ́ náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa òye wa níṣẹ́ náà brain wash wa torí tó bá dìgbà tán fẹ́ mú wa náà sì gbàṣẹ sí lọ́wọ́ wa Yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn òye ẹ ti máa sùn kó má padà mú wa ní rògùn èṣù torí ogun bọ̀ ogun ẹ tètè ká múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ṣebí ìjọ lárọ̀ bá nígbà ní ló di ìjọba ẹ̀yin ọba wa ṣe bẹ́yìn náà ní bàbá wa ẹ má lajú yìí sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa kàn yẹ pa àwọn èèyàn wa lójú yìí ẹ jẹ́ kó bá padà sáyé ọba káṣe kán lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣebí ẹ gangan náà pè ní ìjọba tipẹ́ tí Yorùbá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kí tẹ́nàtì má padà lé onílé Yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn ó yẹ jí máa sùn kọ́ má padà mú wa ní rògùn èṣù lórí ogun bọ̀ ogun ẹ tètè ká múra ogun bọ̀ ẹ jẹ́ ká múra Yorùbá ìjà yìí kì í ṣẹjà Sunday Igboho ṣáà nìkan ìjà gbogbo Yorùbá ó yẹ dìde ẹ̀yìn alágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kojú ń lọ. Yẹ̀rì ni mo wọ̀ lẹ́nu owó onílù June 12 kò sẹ́ni tí ó sùn lẹ́nu mo mọ́nítọ̀ yín pa lẹ́nu lọ́nà. Ẹ̀rí tí mo fi mo wọ skẹ́ẹ̀tì tẹ́ni ọmọ olóògbé wọ skẹ́ẹ̀tì lẹ́nu ẹni kó ga lọ mo wọ skẹ́ẹ̀tì. ṣe ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àṣetí àdá olóṣèlú wà wọ́n ń lọ ní gbogbo ẹ̀yìn àgbàgbà ọba Ọ̀nàmọ́dákẹ́ Ọ̀nìrìṣà Aláàfin Àwùjalẹ̀ Aláké Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Alára Ajé Ọ̀run Àkàrẹ́ Ìbàdàn ní bàbá rẹ̀ sọ̀rọ̀ Àgbàdákẹ́ Bàbádákẹ́. Ẹ̀rí jáde mi
ìdí mi kúnnú ẹ̀ bámúbámú. ẹ̀yin ọba Yorùbá àgàgà ọmọ tó ti ga orí láti bàbá mi lọ́dún ẹgbẹ́ mi lákọ̀ọ́rin ọba. Ẹ járe play Àmọ̀tẹ́kùn. Àwọn Àmọ̀tẹ́kùn nu Àmọ̀tẹ́kùn wa. Àmọ̀tẹ́kùn nu wa. Àwọn orin wa tẹ́ ẹ fẹ́ kẹ́ mọ́ play nìyẹn. Níbi ẹni rally tẹ́ bá tẹ́ fẹ́ gbọ́ àwọn orin tẹ́ mọ̀. Àmọ̀tẹ́kùn máa dé o bàbá mi lọ́dún. Ijó tí mò ń jó lénìí kò ní dẹkún fún mi lénìí o. Ìwọ náà ṣàdúrà pé ijó tí mò ń jó yìí kò ní dẹkún fẹ́mi àti ẹ o. Alẹ́ àgbúrògbúrò bànújẹ́. Tó bá ti dé padà o àwọn ọmọ dúdú abẹ́ ló dà o ṣe bá wà lámọ̀tẹ́kùn Àmọ̀tẹ́kùn lójú wa oyè olè kẹrù ó ń gbóná jọjọjọ Àmọ̀tẹ́kùn yíyọ ẹ̀bùn tójú kọta ló fẹ́ gbé náà ojú ẹ̀fún láìsá lọ́njọ́ ògiri òòsà ó yẹ kẹ́ ti mọ̀ pé ó bá lò ṣá àwa arógùn máa sà ẹran tó dùkú ẹkùn ó máa wàjà ìyá Western Nigeria Security Network we are defender of the territory 100% security. Ìgbúlọ̀ jó gbàgbé owó kí ló dé ẹ̀ ní máa wo owó mo ní 5,000 lọ́wọ́ gbogbo yín ẹ̀yin wá ń tẹ̀lé wá bí ó yá 5,000 naira fún owó mọ́tò tá a béèrè 5,000 ẹ má jẹ́ ká gbàgbé o ẹnìkan náà ti sẹ́ndì bọ̀ tí ń lé rí orí àkáǹtì mo ní kẹ́ sẹ́ndì ẹ̀ sí kọ́lẹ̀ sẹ́ndì ẹ̀ sí ń lé rí ẹ lè sẹ́ndì ẹ̀ sórí Telegram kí n lè rí. Zero tolerance to crime. Ghanaian Ààrẹ Ọ̀nà Kakanfò. Akọni nílẹ̀ Yorùbá. Aláàfin Ọ̀yọ́. Àwọn bàbá Yorùbá. Ọ̀ọ̀ni ọba Òrìṣà. Àwọn bàbá Yorùbá. Sanfẹ́mi Fálànà. Amòfin Yorùbá. Rọ̀fọ̀lé Ṣóyínká. Ọ̀mọ̀wé Yorùbá. Pẹ̀lú Sunday Igboho ṣàwó. Wọ́n parapọ̀ wọ́n jà fún Yorùbá. Wọ́n gbé wa pọ̀ wọ́n tún lọ ọjà. Anyone we not cross a border. 100% security. With Yoruba priority. Beg government authority to save our community. To party day padà o. All of the street fighters. Money for criminals. Àmọ̀tẹ́kùn go strike thunder o. To party day padà o. Àwọn ọmọ dúdú abẹ́ ló dà o. Ṣé báwa Àmọ̀tẹ́kùn lójú wa oyè olè kẹrù ń gbóná jọjọjọ Àmọ̀tẹ́kùn yíyọ ẹ̀bùn tójú kọta ló fẹ́ gbé náà ojú ẹ̀bùn láìsá. Ẹ kàn lè máa wojó a ní ẹ sẹ́ndì owó ẹ bá ń sẹ́ndì owó ẹ bá mi sẹ́ndì owó ni mo sọ fún mọ́nì èèyàn 145 la rí lórí àkáǹtì èèyàn tó dẹ̀ sẹ́ndì owó is 9 5,000 naira is not too much for you to send 5,000 naira. Ọmọ mi gan tún sẹ́ndì 5,000 naira a máa ṣe gan o dúró ná èmi ó screenshot ní àwọn lè ṣe fídíò báwo lè ṣe máa ṣe fídíò ẹ̀mọ̀ gbà mí eléwọ̀n tó ṣe fídíò fún mi ó sẹ́ndì ní mọ́ ṣe fídíò fún mi mọ́ ṣe fídíò ọmọ sẹ́ndì ẹ̀ ní sẹ́ndì rẹ̀ mọ́ ṣe fídíò báwo lè ṣe máa ṣe fídíò mọ́ ṣe fídíò 5,000 naira ò pọ̀jù fún yín o sẹ́ndì receipt fún mi mọ́ sẹ́ndì fídíò dákun receipt ó lọ kámẹ́rà rẹ̀. Tó bá ti dé padà o, all of the street fighters, money for criminals, Àmọ̀tẹ́kùn go strike thunder o. Fídíò kan mo ní kó sẹ́ndì má ṣe fídíò fún mi receipt ní kó fún mi ó lọ ṣe fídíò ó lọ rìkọ́dù tí rìkọ́dù mo ní báwo mo ti fẹ́ mú receipt fídíò jáde. Oyè olè kẹrù ń gbóná jọjọjọ Àmọ̀tẹ́kùn yíyọ ẹ̀bùn tójú kọta. Ó ti transfer rẹ̀ ná bọ̀tí ń kọrúkọ rẹ̀ torí pé mo rí bọ̀tọ̀ sẹ́ndì ẹ̀ Oyèkúnlé yóò dára fún ẹ Oyèkúnlé jẹ́ ń kọrúkọ ẹ lẹ́ẹ̀. Oyèkúnlé Ọpẹ́yẹmí ní mọ̀dàmú account number ni mo pin down ìyá wa Wùmí Olúkọ̀yà account number yẹn ni mo pin down yẹn mà yóò dára fún yín mà má mi tó wọlé yẹn account number yẹn ni mo pin down yẹn yóò dára fún yín
5k ọ̀sẹ̀ yóò dára fún ọ ọmọ mi tó ṣú ọ ò ní rí ṣòro láyé rẹ mi gbogbo tó bá dáwọ́lé láyé rẹ ní òyò yìí sí rere ìyàwó alálùbáríkà lọ ló fún ọ iṣẹ́ rẹ ò ní dìṣẹ́ ọ̀dẹ̀ nírógun agbé nípa yóò dára fún ọ account number yẹn ni mo pín yẹn ó ní mo pín ní dáhùn yẹn yá wa ẹ ṣeun ó ti dèèyàn mẹ́wàá nínú èèyàn 147 people so wá ẹ kẹ́ jẹ́ pé èèyàn mẹ́wàá padà la rí 5,000 la nídìí lọ́wọ́ yín ẹ bá wa ṣeun ẹ ṣeun gan yóò dára fún yín mo ń retí yín o ó yá ó ti di mẹ́wàá ó ń lọ ìwọ gbà tiẹ̀ kó gbàdúrà tiẹ̀ gbà kó gbàdúrà. ṣé kí n dúró gba ni mo ń dún èyí lọ́sẹ̀ owó tí ò bá wọ 200,000 yìí ní kò ń bí so wá yẹ kí n jókòó wákàtí bíi mẹ́rin mo ti lo wákàtí mẹ́ta sẹ́yìn tán tó já mi dànù mo tún ti jáde ṣé kò wá yẹ kí n rí 200 kò ní da rárá ìtìjú ló máa jẹ́ kí n mọ̀ wá lè rí 700 gbà ní ìṣèkéjì kò 5,000 naira 5,000 naira kí n mọ̀ rí 700 ní ìjókòó tí mo wà 5,000 naira kò ní da èmi gan máa fi tèmi sí. ọkàrí ọmọ mi mo ti rí mo tẹ̀sí bẹ́ẹ̀ kọ́kọ́ rẹ̀ ọkàrí yóò dáa fún ọ ọkọ mi yóò yí ọ ní sí ìyàwó fẹ́ ìyàwó tí ó gbọ́ ọ̀kálẹ̀ lọ́fẹ̀ẹ́. Àgàtà ọmọ tó ti dà púpà. Ire òun wá lọ wò ó, máa dẹ́kọ́ mi Mr. Pupa yìí. Àgàtà on this. Once upon a time, when things was not going fine. I see nobody to come on like nobody. Then time they call me go. Still yet I know they shine. They want to drop me from the ladder I'm climbing. Yeah. Ire oh, ire mo walo. Yeah, no one is knocking my door. I knock them out of them, no they open. Ila o ti ṣe mi sí o. I didn't want my career to end there. That was why I took the high. Boy, I'm in the shape of day. Yeah, mo wá lọ. mo retí yín o check mo ti rí màá rí èmi kọ́ mo làkáǹtì màá rí ó happy ẹ̀ account number is there account number rẹ̀ ló wà ń bẹ̀ account number ló wà ń bẹ̀ bóyá kẹ́hìndé bá mi tún account number yẹn send ẹjọ́. nígbà tí mò ń jó tẹ̀ wá náà mi lọ́wọ́ tí mo béèrè 5,000 naira lọ́wọ́ yín tẹ̀ fún mi mo béèrè 5,000 naira ẹ̀ fún mi ẹ wá ní kí n mọ̀ jó ijó kọ̀ ẹ fún mi lówó ẹ ní mọ̀ jó ẹ kọ́kọ́ fún mi lówó ná. ẹ fún mi lówó ẹ wá ní kí n mọ̀ jó. tìrírí tó sára kàn mí wáyé ẹni tó yẹ ẹni tó wà ga wọ́n ti lẹ́sẹ̀ àti rí ẹni tí ẹ ò bá 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 onítọ̀hún wà lókùnkùn ayé onítọ̀hún wà lókùnkùn ayé. The love I was searching for was already my own. If I know, the love I was searching for was looking me right in the eye. From Africa to Ohio. Nọ́mbà yẹn ni mo pín nìyẹn. Bóyá wọ́n lè ṣe kò jẹ́ ire. Ire máa bọ̀ lọ́jọ́. Account number yẹn ni mo tún pín padà yẹn o ni mo tún padà tún pín padà yẹn o. Account number yẹn ni wọ́n ń send wọlé yẹn jọ. Account number yẹn nìyẹn 5,000 naira ni mo need fún owó boss tí a la need. Àwọn boss yẹn àwọn èèyàn wá dẹ̀ ti ń san wọ́n ti ń san 5,000 naira nínú èèyàn 147
èèyàn mẹ́wàá ló ti sẹ́ndì sí wa ẹ̀sìn gbogbo ẹ̀yìn tẹ̀dẹ̀ sẹ́ndì sí wa yẹn ire àti ìdùnnú ló máa wọlé tọ̀ yín wá ẹ mọ̀ pé tí ìjú nìyẹn ń gbà tẹ̀ bá fún mi naija property fún mi lówó ẹni mọ ijó kọ ìjó mọ́ ẹ bá ti fún mi lówó ìjó ẹ bá ti fún mi lówó ìjó ẹ gbọ́dọ̀ fún mi lówó ni. Mi ò tí rí receipt o ẹ tí fún mi lówó ẹ tí fún mi lówó ẹ tí appreciate mi rárá ẹ appreciate mi ó yẹ kẹ́ appreciate mi ó yẹ kẹ́ appreciate mi ó yẹ kẹ́ appreciate mi. استعد لمفاجآت عيد ميلاد جونيا. ó yẹ kẹ́ ẹ ti appreciate mi gan ni ẹ appreciate mi. ẹ kò yẹ kẹ́ appreciate mi ẹ appreciate mi. ẹ rí i pé wọ́n appreciate mi èmi ò tí ì sùn látàná. ẹ jọ mi ìmọ̀ bí màá ṣe pè yín bóyá kẹ́ ẹ ṣe hi sí mi lórí WhatsApp number mi ẹ ṣe hi sí mi lórí WhatsApp number mi ìyá wa kò sí bí màá ṣe pè yín láì bá ní kinní yín lọ́wọ́ ẹ jẹ́ kébì fún yín ní nọ́mbà WhatsApp mi ìyá tó ní kí n pa wọn yẹn. ìyá tán bá mi sọ̀rọ̀ yẹn +2011 +2011 54129235 nọ́mbà mi nìyẹn màmá mi kò bí ọmọ bí mo ṣe máa pè yín ni mà. ìyá wa yẹn ní pé kí n pe àwọn bóyá mọ́tò tiẹ̀ náà fẹ́ rà fún mi ìyẹn tiẹ̀ ló máa dáa jù bóyá dẹ̀ fẹ́ ra mọ́tò fún wa ni pé kí n pe àwọn má kọjá mi olùgbàlà jẹ́ ń wórúkọ wọn lọ má kọjá mi olùgbàlà ń wórúkọ yín lọ mi ìrórúkọ yín mọ́ mi ìrórúkọ ìyá wa tán ní kí n pa àwọn yẹn mọ́ wọ́n ní kí n pe àwọn ìyá wa tán ní kí n pe ìyá wa kẹ́ ń kọ́kọ́ yín sẹ́gbẹ̀ẹ́ ibì kan. ẹ dákun a ní ìdìrànlọ́wọ́ yín bóyá mọ́tò ni wọ́n sì rà fún mi inú mi á dùn ẹ ṣeun wọ́n kọjá mi olùgbàlà ni ẹ ṣeun wọ́n kọjá mi olùgbàlà ẹ jẹ́ mọ́ fọ́ta lọ ọmọ bàmọ̀dé abájọ wa o ẹ̀tàn náà fi gbá o òye wa o bọ̀dá mi lẹ́kan lóko àti ń sùn o ẹ yé sùn o 5,000 naira ò pọ̀jù fún yín láti support àwọn tó wà nílé o gbogbo owó yín lẹ́ẹ̀rí mọ́tò ládìdàdẹ̀ ní ambulance àti first aid box tá a máa first aid car first aid bus ní ambulance la ní gbogbo tó máa lọ wọ́n mọ̀ gbé káàkiri provision tá a máa make fún wọn nígbà bá ti ọkọ rà ni a máa customize mọ́tò wa ambulance wa ni a máa customize ẹ̀ mọ́tò gangan náà máa customize ẹ̀ kódà wọn máa ń sìn tá a bá rí bí a máa customize wọn first aid box wa máa customize ẹ̀ àwọn tá a dẹ̀ máa gbà síbẹ̀ fún wọn níṣẹ́ pé kí wọ́n bá wa tọ́jú àwọn èèyàn yẹn a máa gbà tá a náà bá fún wa ní hospital àzá lè mọ̀ ṣe nínú mọ́tò wa ẹ dúró déédéé kí tẹ́nàtì mọ́ padà yẹ̀wò nílé nínú èèyàn 145 èèyàn 145 èyí mẹ́wàá ni mo ti rí
5,000 naira ò tí ì pọ̀jù fún yín o ẹ sẹ́ndẹ̀ sínú àkáǹtì mi kí n rí rìsíptì fún mi ní rìsíptì àkáǹtì nọ́mbà yẹn ni mo pín ní dáhùn yẹn àkáǹtì nọ́mbà nìyẹn. ìjà gbogbo Yorùbá ó yẹ dìde èèyàn lágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú bójú ń rọ ohun kan máa mọ̀ ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ ẹja gbómi lábàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹ jẹ́ kójú àlà tó ró dúdú kò sẹ́ni bọ́dí tó lè rínú Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù ìdọ́ra Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù ìdọ́ra nínú òkun lè gbógun tì ẹ̀rù ìdọ́ra títọ́ ṣe máa jẹ ọ̀tá yín. wọ́n gbógun tì mí wọ́n háàkì àkáǹtì mi nítorí ipá bọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn lásán wọ́n gbá àkáǹtì wa lọ wọ́n láwọn fẹ́ máa gòkè ọ̀ lè gòkè láyé Jésù ń gbọ́ pé ìtọ́ ń ṣe yìí ọ̀ lè gòkè Ọlọ́run ọ̀ lè mókè wọ́n bá ń gbóhùn rẹ káàkiri ayé nígbà tí òun rẹ bá ṣe tán tí ó mọ̀ kan létí ara yé onímọ̀ wọ́n ti háàkì àkáǹtì mi nítorí pé mo sòótọ́ ọ̀rọ̀ o nítorí pé mo ń sòótọ́ ọ̀rọ̀ wọ́n ti háàkì àkáǹtì mi ní òjẹ́ kí tètè jáde lé wọ́n ti háàkì ẹ̀ lọ àwa ò dẹ̀ran yín àwọn ọmọ sọ tiwa ẹ tún fún sẹ́fẹ́ kí n pàdánù ọ̀nà méjì ni wọ́n gbá àkáǹtì mi lọ ẹ tún fẹ́lẹ́ fún mi lówó ìlémi ní ìná kí n tún fi lè ran àwọn tó wà ní lọ́wọ́ ẹ̀ wá lè ṣèyún fún mi ẹ ṣàánú owó ńgbà ní mọ̀jẹ̀ pàdánù ọ̀nà méjì kí n pàdánù àkáǹtì mi kí n tó má pàdánù owó tẹ́tù wọn àsan fáwọn tó wà lé ẹ mọ̀ sí méjèèjì papọ̀ ó yá ó yá 5,000 naira iye 80 ẹ ti kú 88 ń bí 5,000 naira nínú ẹ̀yẹ 88 tẹ̀ wá ń bí owó ni ẹ ti di 91 ó yá 90 5,000 naira ẹ fún mi account number mi +1 ẹ bá mi pin account ẹ bá mi pin ní nọ́mbà tèmi gangan WhatsApp number mi tí fi gba rìsíìtì níbi kíákíá kí n gba rìsíìtì kí n sì ṣàdúrà fún ọ. ó yá account number. Nọ́mbà mi ni mo ti pín wọlé yẹn nọ́mbà mi tẹ́ máa fi fún mi ní rìsíìtì ni mo pín wọlé yẹn ni mo send wọlé yẹn nọ́mbà tẹ́ máa fi fún mi ní rìsíìtì ni mo send wọlé yẹn nọ́mbà tẹ́ máa fi fún mi ní rìsíìtì ó ní mo send wọlé yẹn nọ́mbà mi ló wọlé yẹn nọ́mbà mi gangan nìyẹn direct nọ́mbà mi tó bá fẹ́ pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ bọ̀bọ̀ bá pè mí nígbé bọ́ bá pè mí direct mi nígbé fún mi WhatsApp call fún mi WhatsApp nọ́mbà máa gbé níta ìfẹ́ mi send receipt fún mi nísìnyí nìyẹn ẹ ṣeun máa gbà sí ọba ìbí yẹn gangan náà pé ní ìjọba ó yẹ kúrò lóko eré ẹ̀dùn dédé hi ẹ dákun owó lè mi fẹ́ kẹ́ send sí mi ẹ má ṣe kíní fún mi owó ni mo fẹ́ o. owó ni kẹ́ fún mi ẹjọ́ gbogbo ala máa jọ jìjà ẹ má rò pé ẹ ti sanwó díẹ̀ sẹ́yìn tẹ́lẹ̀ ó ní ìsìn tí n bá rí 700 lẹ́nìí tá a tún ṣe program lẹ́nu tá a tún rí $700 ṣé owó mọ́tò ti mọ̀ pé ẹ dákun sí 5,000 naira jù wá lọ sí 5,000 jù yín lọ àwọn èèyàn mi ológun àwọn ìyá ológun àwọn bàbá ológun kan ti fún mi pàápàá wọ́n ti fún mi 5,000 naira àwọn kan sẹ́ni 20,000 naira ṣé ó kó wáyé kó rí bẹ́ẹ̀ yóò dára fún yóò yá nọ́mbà mi náà ti gbé wọlé yẹn nọ́mbà tẹ́ máa fi sẹ́ndì rìsíìtì fún mi pápápá nìyẹn rìsíìtì ni mo fẹ́ ẹ dákun tẹ́ni tí ó yọ yín nínú ogun lẹ́gbógun tí lẹ́gbá káǹtì mi lọ ẹ̀yin náà lẹ dalẹ̀ Awólọ́wọ̀ ẹ̀yin náà lẹ dalẹ̀ tún dìdí àgbọn ìjọ wo lẹ tó fẹ́ gbọ́n lẹ tó fẹ́ kú òun yà àtẹnujẹ àtó lé olórí burúkú ojú kòkòrò ń pa yín kú lọ lẹ fi ń ṣèkà
ẹ dákun ìráyè chat tó bá ti pé owó kọ́ lẹ fẹ́ fún mi ẹ mọ́ chat ní ẹjọ́ owó ni mo fẹ́ ẹ mọ́ chat ní how are you I love you ní time ẹ yẹ ẹdìdí ẹ dákun ó ti pẹ́ tẹ̀ ti fẹnu ṣe o gbogbo ọ̀pá ọwọ́ wọn tán náà wọn kó lé ní ẹ̀dá kan ló bá mi gbà ẹ má jẹ́ kí Fúlàní lé wa lọ ẹ̀ wọ́n ti káwọn èèyàn dé láti nìjẹ́ wẹ́rí wọn mọ́ sí ń lọ kìtìkìtì nínú dẹ́sàtì àwọn tó fẹ́ fi replace ilẹ̀ wa nìyẹn ẹ dákun torí Ọlọ́run tán bá dẹ̀ ti ń pa àwọn èèyàn wọ́n máa wọ́ òkú lọ wọ́n máa fà wọ́n lórí burúkú yẹn replace ẹ̀ síbẹ̀ so gbogbo ọ̀pá tó wà lọ́wọ́ wọn yẹn méṣù ọ̀pẹ ìgbà lọ́wọ́ wọn lénìí gbogbo agbára tẹ́lẹ̀ ní nínú gbogbo gúrùpù tẹ́lẹ̀ open jọ yẹn tó dà gbogbo gúrùpù tẹ́lẹ̀ open yẹn tó jẹ́ pé tẹ bá ti open ẹ̀ ti understand tẹ́ nípa ẹ níṣẹ́ lọ́wọ́ ẹ̀ fáwọn èèyàn iṣẹ́ yẹn bá mi lọ fi gbọ́ ọ̀pọ̀ ọwọ́ wọn. orúkọ tèmi ni ọba Isa Olúṣọlá Adéníyì Ọláníyàn lórúkọ kíá. ó yá o àwọn 6 ni ó ta àwọn Awólọ́wọ̀ bẹ́ẹ̀ ni o wọ́n láwọn 6 pé náà ta bàbá Awólọ́wọ̀ abẹ́ẹ̀ rí nǹkan àwọn 6 náà ta bàbá Awólọ́wọ̀ ẹ dákun account number la fẹ́ ẹ̀jọ́ owó account number láti pín dáhùn yẹn kẹ̀dẹ̀ fún wa ẹjọ́ mi ní time mi ò ní time message kó má jẹ́ pé mi ò ní dá yín lò ẹ bá jẹ́ pé receipt lẹ fẹ́ fún mi màá dá yín lò. ok ma mo ti gbọ́ ìyá wa. ẹ pè o ẹ lè pè wọlé o ẹ pè wọlé o ẹ free láti pè o sórí +201 ẹ pè sórí Telegram ok wọn láwọn 6 náà ta Bíọ́lá ó dẹ mọ́ bínú gbogbo tó wà lọ́pọlọ mi sì sówó tẹ máa dá ìró nǹkan kan mọ́ ẹ rí pé ìrọ̀rọ̀ púpọ̀ sọ lé ní torí pówó ni. àwọn àgbààgbà 6 tán dẹ̀ ta Bíọ́lá àmọ́ wọn o ẹ bá pe máànù ní padà kó bọ́ ọ̀tà kó wá sọ àwọn àgbààgbà 6 tá lẹ́kọ̀ọ́ pa. ìjà gbogbo Yorùbá ó yẹ dìde èèyàn lágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kojú ń rọ ohun kan máa mọ̀ ẹja wọn lápọ̀ tí ó yọ ẹja gbomi lákàánú ìgbọràn sàn jẹbọ rírú ẹjẹ kojú àlàtò lójújú kò sẹ́yìn bọ́dí tó lè rínú tó bá lọ dalẹ̀ jù ẹ má fi bínú. ẹ̀rù ìjọba Yorùbá gbogbo Yorùbá ẹ̀rù ìjọba nínú òkun lè gbógun ti ẹ̀rù ìjọba olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹ̀rù ìjọba. tẹ́ni olótìtọ́ lọ́dọ̀ ọ̀tá yín lẹ gbá káǹtì mi lọ kò ní dá fẹ́ni tó gbé lọ òfò lẹ́ni tó gbé lóṣè àrà ló máa san pẹ́ni tó gbá káǹtì mi lọ tọ́ háàkì péèjì mi òfò ní òyì yọ. ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àti dáadáa olóṣèlú wà. mi ò tí ì rí rìsíìtì kankan o mi tí ì rí mi látẹ̀kùn àwọn èèyàn ológo tí ó dáa fún wọn tí wọn ní fọwọ́ wọn gbọ́mọ sí tí ó dára fún wọn púpọ̀ ni wọ́n sáré bá mi fowó ohun síbẹ̀ kójúmọ́ bá àti tẹ́ni pé tẹ́ni kan pariwo MK Abiola ni mo fẹ́ sọ ó dáa ẹ̀yin lẹ jẹ́ ká ṣe mistake ìyẹn náà nice because of ara yóò balẹ̀ látàárọ̀ mọ́ ara yóò balẹ̀ èmi YouTube ara bàbá wo balẹ̀ lẹ́ni mọ́
èrú ti ń bà wọ́n lé ní June 12 wọ́n lè sùn látàná ẹ má wọrí ebe yín lẹ gbàdúrà àdúrà tẹ́ gbà kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ mo fẹ́ calculate iye tá a gbà kò tí wọ́n tú ọ̀ṣọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ládùúdú wákàtí tá a ti lò ń rí bẹ́ẹ̀ náà ń flag wa torí pà ń béèrè owó abẹ́rẹ́ pọ́nrán ni torí pà ń béèrè owó wọ́n dẹ̀ flag ayé yín wá bàjẹ́ ìjọ tẹ́ ẹ ti ń gba tí kò sẹ́ni tó mú yín ìjọ tẹ́ ẹ ti ń jẹ́ kò sẹ́ni tó mú yín ayé yín bàjẹ́ o. padà sáyọba káṣe bọ́ lè padà sẹ́nu ọba olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba ṣèbí ẹ̀ gangan náà pè ní ìjọba títí tí o bá ti fẹnu ṣe ó yẹ kúrò lóko eré lọ́wọ́ yìí ẹ dúró dédé kíkẹ́ láti má padà lé onílé yorùbá ẹ ti sùn àní ẹyẹ sùn ó yẹ jí máa. nọ́mbà tí mo kọ yẹn nọ́mbà mi nìyẹn tẹ́ máa fi sẹ́yìn rìsíìtì sí mi. Gbogbo Yorùbá ó yẹ dìde èèyàn lágbára àsìkò ti tó wọn kì í sọ fáfọ́jú kojú ń rọ ohun tó máa mọ̀. mo fẹ́ calculator rẹ̀ ẹja kọ calculator rẹ̀ bẹ́ẹ̀ bá sá fún wa at least èèyàn 5,000 naira èèyàn 145,000 ó yẹ kó jẹ́ 725,000 naira nígbà tẹ̀ wá sẹ́ndì rẹ̀ ńkọ́ sọ wá yẹ kó rí bẹ́ẹ̀ 5,000 pọ̀ jù ó pọ̀ jù fún wa tó yẹ kó pọ̀ jù fún wa tó yẹ kó pọ̀ jù fún wa. àjọmọ calculator rẹ̀ ni àjọmọ calculator rẹ̀. ọ̀rọ̀ Sunday Igboho nìkan ọ̀rọ̀ gbogbo wa ni o àti dáadáa olóṣèlú wà wọ́n lọ ní gbogbo ẹ̀yìn àgbàgbà ọba Ọ̀nàràdákẹ́ Ọ̀rúnmìṣà Aláàfin Àwùjalẹ̀ Aláàfin Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ Alára àti ọ̀hún Àkáyé Ìbàdàn ní bàbá rẹ̀ sọ̀rọ̀ Àjàdákẹ́ Bàbádákẹ́ Bàbádákẹ́ nǹkan tó bàjẹ́ jù. Bóyá sọ̀rọ̀ sókè ẹ̀yin ọba Yorùbá. Every filmmaker starts as a fan. I've enjoyed it. ìyá wa tán ti sanwó náà sẹ́yìn nínú gúrùpù wa a kò gbogbo wọn jáde a wà calculate a máa kí gbogbo wọn pọ̀ lójú gbogbo ayé gbogbo yín náà là á kí papọ̀ ṣùgbọ́n lórí ètò tá wà báyìí lórí ètò báyìí wá owó ló máa tún fi wá owó tó ṣú ọba ń kà owó náà ló máa tún fi wá owó ó máa fowó wá owó náà lè máa fi wá owó ẹ máa fowó wá owó ní àbí kí ò lọ bẹ́ẹ̀ ẹ máa fowó wá owó ní àwọn ẹ máa tàn wá. ẹ máa fowó wá owó ni ẹ máa fowó wá owó ni. orúkọ tèmi ni ọba Ìsá Olúṣọlá Adéní Ọláníyàn erékò kíá ti ilẹ̀ òkèà tó jẹ́ ọba pàtàkì nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ àwọn ọ̀dọ́
tí ó ń dààmú wọn aláàmú ìlú kan nínú gbogbo lásìkò dákẹ́ látòrí àwọn ọba tí kan gbàgbà Yorùbá á sì sọ̀rọ̀ àwọn adarọ̀ náà lásán ní ìgbòho. Ẹnu ọba Yorùbá ọba ti jọ, ẹnu Yorùbá ò lè jọ. Ẹ má fọ́n ta lọ́rọ̀ sọ, kọ́ má bá àmọ̀dé abájọ wa. Ẹ̀tàn náà fi gbàṣẹ sí lọ́wọ́ wa. Òye wa, níṣẹ́ náà pé wọ́ṣù àtòrí tó bá dìgbà kan fẹ́ mú wa. Náà sì gbàṣẹ sí lọ́wọ́ wa. Yorùbá ẹ ti sùn, àní ẹyẹ sùn. Oyè ẹ ti máa sùn, kọ́ má padà mú wa ní rògùn èṣù. Torí ogun bọ̀ ogun ẹ tètè ká múra o. Ogun bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá. Ṣebí ìjọ lárọ̀ bá nígbà nìyí ló di ìjọba. Ẹ̀yin ọba wa, ṣe bẹ́yìn náà ni bàbá wa. Ẹ má lajú yìí sílẹ̀ kájèjì kó gba ilẹ̀ wa. Kán yé pa àwọn èèyàn wa. Lójú yìí ẹ jẹ́ kó bá padà sáyé ọba. Káṣe kán lè padà sẹ́nu ọba. Olóṣèlú gbọ́dọ̀ máa gbàṣẹ ọba. Ṣebí ẹ̀ gangan náà pè ní ìjọba. Ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Ó yẹ kúrò lóko eré. Lọ́wọ́ yìí ẹ dúró dédé. Kí tẹ́nàtì má padà lé onílé. Yorùbá ẹ ti sùn, àní ẹyẹ sùn. Oyè ẹ ti máa sùn, kọ́ má padà mú wa ní rògùn èṣù. Torí ogun bọ̀ ogun ẹ tètè ká múra o. Ogun bọ̀ ẹ jẹ́ ká múra o. Yorùbá. Mo ń retí owó yín o. Ìjà gbogbo Yorùbá, ó yẹ dìde. Mo ń retí owó yín o. Hello ma. Àsìkò ti tó. Ẹ káalẹ́ ma. Fojú kojú ń lọ. A ti wà. Kò sí wàhálà. Hello. Yeah, I'm fine. So, catch up? Okay, maybe I will send it later because I'm doing something right now, so I will send it to you back, okay? So I will chat you later. Thank you. All right, bye. Hello, Yawa. Okay. I don't know. Ẹja wọlá kan tí ó yọ, ẹja gbomi lákàánú, ìgbọràn sùn jẹbọ rírun, ẹjẹ kó Brother Peter. ojújú, kò sẹ́ni bọ́dí tó lè rínú, Yorùbá ló dalẹ̀ jù ẹ má fi bínú. Ẹ̀rù ìjọba, ẹ̀yin Yorùbá, gbogbo Yorùbá. Ẹ̀rù ìjọba, ẹ̀yin nínú òkun lẹ̀ ń gbógun tì. Ẹ̀rù ìjọba, ọjọ́ tí tó ṣe máa jẹ ọ̀tá yín. Ẹ̀rù ìjọba, ẹ̀yin lẹ dalẹ̀ Abíọ́lá Àtàwólọ́wọ̀. Ẹ̀rù ìjọba, ẹ̀yin lẹ dalẹ̀ tó ṣe ìdí àgbọn. Ẹ̀rù ìjọba, ìjọ wo wá ní Yorùbá máa gbọ́n. Ẹ̀rù ìjọba, Yorùbá gbọ́n àtẹnujẹ ló ń pa wọn. Ẹ̀rù ìjọba, ṣé kò ní kápó lóko ẹ̀rù ni. Ẹ̀rù ìjọba, ọmọ aláṣọ wa ń wá kìsà ó tún fẹ́ ní. Ẹ̀rù ìjọba, ọmọ iná wa ń jẹ̀gùn ó tún dunnú. Ẹ̀rù ìjọba, olùkọ́ tó lè ṣàǹfààní Hello, fún wọn ẹ̀gbọ́n. náà ti kó lọ. Ẹ̀rù Ṣé ẹ ní àkáǹtì PayPal? ó ti pẹ́ tí Yorùbá ti fẹnu ṣe. Ẹ pa àwọn kan ní UK fẹ́ sẹ́ndì but ẹ pé àwọn ọmọ Nàìjíríà kan. Láti má padà lé onílé. ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ Sunday Igboho Ó dà bẹ́ẹ̀. ọ̀rọ̀ gbogbo wa ni o. Ó dà bẹ́ẹ̀. olóṣèlú wà wọ́n lọ ní gbogbo ẹ̀yàn bàbá ọba ọlọ́ràdàkẹ́ ọ̀yẹ́nìṣà aláàfin àwùjalẹ̀ Wọ́n ní àwọn ní the catch up. Èwo ní catch up? alára àti àkàrí ìbàdàn ìbàbá rẹ̀ sọ̀rọ̀ àjàdàkẹ́ bàbàdàkẹ́ àbàdàkẹ́ nǹkan tó bàjẹ́. Ṣé ẹ pé nǹkan tó ń béèrè nìyẹn? Ẹ̀yin ọba Yorùbá, àgàgà ọmọ tó ti ka orí láti bàbá mi lọ́dún. Ẹgbẹ́ mi lákọ̀ọ́yìn ọba. Tí àwọn fẹ́ jáde. Ok, ẹ jẹ́ kí n sẹ́ndì nọ́mbà wọn sí yín so that ẹ máa chat wọn. Alright sir, ẹ ṣé gan. Yeah, ẹ̀yin èèyàn wa ẹ má bínú ẹ jẹ́ kí èmi máa fi eléyìí lọ. Èèyàn mẹ́wàá náà ná sanwó fún wa. So,
ẹ sì bóyá owó ló wọlé mo rí fọ́tò kan tó wọlé ẹ má sẹ́ndì fọ́tò òkú sí mi ìfẹ́ rókù lé ní o ìfẹ́ rékù àwọn owó ni ẹ ṣeun kò ṣe bó kù ni ẹ ṣeun ó dé èèyàn mọ́kànlá yóò dára fún yín bàbá wa Surajudeen bàbá wa Surajudeen ẹ má bínú mo fẹ́ kọ ọkọ yín lẹ́lẹ̀ ẹrù ìdọ́ra Yorùbá gbogbo Yorùbá ẹrù ìdọ́ra nínú òkun lẹ́ ń gbógun tì ẹrù ìdọ́ra olótìtọ́ ṣe máa jẹ ọ̀tá yín ẹrù ìdọ́ra ẹ̀yin lẹ́dálẹ̀ Abíọ́lá Awólọ́wọ̀ ẹrù ìdọ́ra ẹ̀yin lẹ́dálẹ̀ tó ṣe ìjà gan ẹrù ìdọ́ra ìjọwọ́ wa. bàbá mi tí ó sẹ́ndì owó yẹn bàbá wa Surajudeen bàbá mi bí ẹ ṣe wá ronú àti sẹ́ndì owó yẹn mo mọ̀ pé máa wà worried pé ẹ fẹ́ sẹ́ndì bàbá wa Surajudeen Ọlánrewájú bẹ́ẹ̀ ṣe wá sẹ́ndì owó yẹn tẹ́yìn náà wò pé àánú lẹ fẹ́ kí ó ṣẹlẹ̀ láàrin ọmọ yín ẹ wò wípé ìjì ń jà ṣùgbọ́n ẹ fẹ́ kí ìjì yẹn borí wọn ẹ wá lè jọ nínú aká yín bí ó ṣe lè jẹ́ pé bó ṣe bù tó bó ṣe pọ̀ tó bó ṣe kéré tó ẹ̀yin náà mú nínú ẹ̀ sẹ́ndì síta èmi náà wá fẹ́ pàṣẹ ọ̀rọ̀ kan sínú ayé yín sẹ́rí bẹ́yìn náà ṣe rò yẹn ire tẹ́yìn náà ò ní lérò àánú tẹ́yìn náà ò ní lérò ni wọ́n fi ta bàbá yẹn wọ́n fi ta ẹ̀rọ rẹ̀ àti gbogbo ẹ̀yin tẹ́ ti sanwó yẹn lẹ́nu wọ́n fi ta yín lọ rẹ̀ oore mọ́nì gbàgbé ló máa ṣẹlẹ̀ láyé yín ìdùnnú mọ́nì gbàgbé ló máa ṣẹlẹ̀ láyé yín ẹ ní ló ń gbé sọnù bí ìṣèbí ọmọ ogun ò ní kó ìran yín kò ní kó aya yín lọ bẹ́ẹ̀ ló ṣe máa rí àṣẹ́gun àṣẹ ti gùn ẹ ṣeun bàbá wa àkáǹtì náà ti san 10,000 naira bàbá wa Surajudeen wọ́n fún wa ní 10,000 naira wọ́n fún wa ní 10,000 naira ẹ ṣe bàbá wa yóò dáa fún yín gbogbo yín ẹ bá ṣe ní kí a mú sá àti rò pé àárín eré nù ká máa relé àti relé ńgbà náà bí sí ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa tó kù mo ti sẹ́ndì ẹ̀ sí wọn ẹ wo a tún padà bọ̀ o torí àìmọ̀jọ mọ́nítọ̀ gbogbo tó bá ń ṣẹlẹ̀ lónìí gbogbo tó bá ń lọ lẹ́nìí àjọgbé gbogbo tó bá fẹ́ ṣẹlẹ̀ lẹ́nìí àtijọ́ wà lẹ́nìí àtijọ́ ń bọ̀ báyìí bẹ́ẹ̀ ni àjọgbé ni ṣùgbọ́n ẹ bá mi fi àdúrà ránṣẹ́ sáwọn tó ṣiṣẹ́ ibi sórí àkáǹtì mi ẹ bá ń fàdúrà lé wọn lọ́wọ́ àdúrà tí wọn lè ní mọ̀ ní gbàgbé nínú ayé wọn ìdààmú tí wọn ní mọ̀ ní gbàgbé nínú ayé wọn ìṣòro tí wọn ní lè ní gbàgbé nínú ayé wọn ẹkún ìdààmú òṣè ni yóò ṣẹlẹ̀ sínú ayé tó tọ́ àkáǹtì mi tó wà kiri bó ṣe lọ mi orun ayọ̀ lásùn ànítojú orin lójú kọ ànítojú ọ̀la nìlọ ẹ dákun gbogbo ẹ̀yin tẹ́ ti gba account number ẹ bá mi send receipt yẹn mi ò ní sùn mo máa check gbogbo ẹ̀ báyìí ni gbogbo yín mo máa wò yín fínífíní máa mórúkọ yín tó o bá ti fún mi mo máa pariwo rẹ pé ọ̀ fún mi lówó o fún mi lówó o so kọ fún mi lówó so káàdúrà tí mo ṣe kó lè mọ tó o bá fún mi sọ pé mo ti ṣàdúrà fún wọn kó lè mọ ó dàbọ̀ ayé làájì sí ó dìgbà kan náà bye bye good night catch you bye.